ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ ètò àbá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe o lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. program gan náà ti ń sọ Mr. Awikoko ẹ bá gbọ́ tẹnu Àgbàlá náà o Agbala Gabriel ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ yẹn o mo wá gbọ́rọ̀ Agbala Gabriel mo wá rí i pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n skàmá nínú ọ̀dọ̀ wọn bẹ̀ àwọn náà ti wá bẹ̀rẹ̀ sí ní jáde mo wá béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn mi tí ń pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ kẹ́ẹ̀tún wá padà wí fún wa pé kò rí bẹ́ẹ̀ whenever tí nǹkan bá ti ṣẹlẹ̀ mo ń fọlọ́run bẹ̀ yín gbogbo ọmọ Yorùbá ọmọ káàró òjíire bí ẹjá máa ní sùúrù ẹjá máa farabalẹ̀ fún òdì kejì ọ̀rọ̀ Yorùbá ní ká gba ní ká gba lọ ní bàtà fi dún ọ̀tún wẹ òsì òsì wẹ ọ̀tún ńlá àwùjọ wa fi máa mọ́ ṣùgbọ́n gbàtà bá ti bẹ́ nìkan lérí àfẹ́jẹ́ kan sọ̀rọ̀ kan àfẹ́jẹ́ kan bu àfẹ́jẹ́ kan ṣàṣírí ẹ̀ ńlá yóò fi bàjẹ́ tó bó ṣe bàjẹ́ yìí. ẹ wò ó like I said irú Ọlọ́run ni kò sí o irú èèyàn wà bọ̀dá irú èèyàn pọ̀ jàǹtìrẹrẹ irú Ọlọ́run ọba mi nìkan ni ò sí ẹ̀dá tí bá ń sọ pé kò sí irú òun ẹ wí fún un pé mi Àkàndọ̀rọ̀ Awikoko sọ wípé dẹdẹrin ní kò gbọ́n Ọlọ́run nìkan ló lè jọ gbọ́n but God bless you Mr. Adébáyọ̀ Adéníyì mi ò ní wáyé tì èyí lẹ́yìn ọkọ̀ fi sticker kí mi káàbọ̀ so like I said ẹ̀dá tó bá sọ pé kò sírò òun ẹ wí fún un pé mo lé mi Àkàndá sọ pé irú ẹ̀dá pọ̀ rẹpẹtẹ but lo and behold irú àwọn èèyàn kan náà ń bẹ tí ọkàn wọ́pọ̀ ń ṣe pé wọ́n lágbára bí Ọlọ́run God bless you sir God bless you ma kì í ṣe pé bóyá àwọn èèyàn táwọn wí lágbára bí Ọlọ́run ṣùgbọ́n láàyè kan lọ́nà kan wọn ò fi gbogbo ara wọ́pọ̀ sorry to say mo fọ́ọ̀lù sí kàtígórì yẹn Kennedy ìdí ni wípé mo ní ara àgbàmọ́ra díẹ̀ kò sí ẹ̀dá tó lè sọ wípé ọ̀rọ̀ kìí dùn òun ṣùgbọ́n mo ní ara àgbàmọ́ra díẹ̀ as in mi ò kí ń lákàkún bí èèyàn bá ń sọ̀rọ̀ sí mi àbí èèyàn ń bú mi lórí nǹkan kan tí mo nígbàgbọ́ nínú ẹ̀ ẹ bá ń wí fún arákùnrin tí wọ́n ń pè ń gbàgede ìmọ̀ ẹni ó bá rí ẹ bá ń wí fún ó bú mi lẹ́yìn mi mo sì gbọ́ lóòótọ́ ni mo ṣe ìlérí àti májẹ̀mú pé mi ò ní ṣe ní attack me let me attack you ṣùgbọ́n màá fi máàlù yẹn sáàyè ibi tó wà pẹ̀lú program ẹ̀yọ kan péré torí pé tí n bá wo dáadáa onílàkàyè èèyàn kan mo pè é ọlọ́pọlọ pípé kan mo pè é wọn mọ̀ pé bí mo ṣe pè ńgbà náà ló ṣe jẹ́ ẹranko pàpà ńlá gbígbà náà bá ń gé èèyàn gidi ni ọ̀rọ̀ tiẹ̀ láàyè ọ̀tọ̀ ẹ̀já sọ̀rọ̀ Àgbàlá scam now lánàá tí mo sọ̀rọ̀ nípa moro kejì wípé ọ̀dà o ọmọbìnrin ni wọ́n gba owó lọ́wọ́ òun wọ́n lù ú ní jìbìtì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ wípé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ńgbà t'Agbala Gabriel gangan wá sọ̀rọ̀ the same thing tárábìnrin yẹn sọ náà l'Agbala Gabriel sọ mo mú fídíò wá ẹ̀rí mọ́ jẹ́ mi nzo ẹ gbóhùn Agbala Gabriel gangan fún rẹ̀ yọ wà on record a tún wá sọ ìkan nínú àwọn tí wọ́n fọ̀ sí trap yẹn ìyá àbíjọ ọmọ aráyé le tí Agbala Gabriel fi bẹ̀rẹ̀ business gan nísànsán wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan lánàá gbogbo ọ̀rọ̀ tí mo sọ lọ́kọ̀ rẹ̀ tì bí mi ò tiẹ̀ bá wọn gbé bẹ́ẹ̀ ojú láì nírò ẹnu láì níyọ̀
ẹ ń bá rẹ̀ kẹ́ ìyàwó rẹ̀ yóò mọ̀ pé kan ní láti tóbi jù kan lọ fẹ́ràn jíjẹ. so n ò lọ ṣọ́ọ̀ṣì Àgbàlá, n ò bá Àgbàlá gbé, n ò láwọn èèyàn tí ń lọ ọbẹ̀. ṣé ẹ gbàgbé sún èbèbè níjó ní t'Agbala Gabriel ló ń kọ́lé fún, táwọn ọmọ ẹ̀yà rí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní drag Agbala Gabriel. majority wa náà la mọ̀ ń pariwo pé aláìmoore mọ̀ ni wọ́n. gbogbo àwọn ọ̀nà tẹ́ ẹ̀ jẹ́ káwọn èèyàn express mind wọn, kí wọ́n express feelings wọn, kí wọ́n sọ tinú wọn, ká lè mọ̀ ọ̀nà tá a máa tètè bá wọ̀ káyé wọn tó bàjẹ́ ńlẹ́lẹ̀. ìyá àbíjọ ọmọ aráyé lè dá pé níwọ̀nba ńgbà tó dọ́dọ̀ Agbala Gabriel wọ́n ti ní problem, wọ́n ti ní issue, wọ́n ti sick o, ṣùgbọ́n wọ́n dùn ún rí. màmá yẹn ṣe é wò, aṣọ sì dúró lára wọn nígbà náà. condition wo ni màmá yẹn wà nísìnyí? kọ́ lọ nínú àánú ẹ̀kọ́ bá wa lọ rẹ̀ mí ìyá yẹn. ẹ má jẹ́ ń gbà àkókò yín mọ́. Unfortunately bíbá yìí láti máa fẹ́ play fídíò yẹn, bíbá yìí láti fẹ́ play rẹ̀. kẹ́ni tí mo gbìyànjú àti sọ ò ní pé bí àwọn èèyàn bá ní ọ̀rọ̀ láti sọ, mo ń fọlọ́run bẹ̀ wá, ẹ̀jẹ̀ á máa gbọ́ wọn, ẹ̀jẹ̀ á máa farabalẹ̀ láti gbọ́ wọn, ẹ̀jẹ̀ á kọ́kọ́ gbọ́rọ̀ Agbala Gabriel ká tó fò lọ síbòmíì. ẹ farabalẹ̀ gbọ́ o, gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ń wò mí, gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí tó tún padà wò mí, gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ń gbọ́ mi. bí kà bá rojọ́ ìkàkọ́ ní ọ̀dà o. bó wá jẹ́ pé mo ti ẹ̀ kórìíra Agbala Gabriel ká tiẹ̀ sọ pé kà ní mí, ẹ̀yin tí ẹ fẹ́ wò ó ẹ̀ kì í ṣèkà. God bless you. ẹ káàárọ̀ o, àbí ẹ káàsán, àbí ẹ kálẹ́, ẹ̀yin èèyàn wa àti ẹ̀yin ọ̀tá. because méjì láyé, ọ̀rẹ́ àti ọ̀tá, kò ní ṣe kí méjèèjì má wà. so o ní bẹ́ẹ̀ fi ní bàá lọ́wọ́ bìlísì. mo wù mí láti sọ nǹkan díẹ̀ mo àná travel mo ṣàrà mọ̀ kankan, ó dá ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. tí nǹkan bá ń lọ tó bá ń dùn, ò ṣeé ṣe kí nǹkan ó má tún korò. nǹkan ò lè máa dùn lọ, gbogbo ẹni tó bá ti ru ẹrù ògo wá sáyé, ẹrù ogun ni o, ẹrù ogun ńlá ni. so ẹ ṣé, God bless you. àǹtí tí wọ́n tó gbọ́ sí church, true wife mi ni, torí wife mi àtẹnìkan jẹ́ ọ̀rẹ́, so ẹni yẹn ni wọ́n mọ kejì tó wá sí church. wife mi ọjọ́ ẹ̀wà, wife mi ní adájọ́ ẹjọ́ wọ́n gbé nìkan bọ̀ wọ́n ṣe ó dà ń gbọ́ pé ẹ̀yin ìyá wa ẹ̀ ṣe kọ̀rọ̀ sí lẹ́nu. wọ́n dẹ̀ wá ìfá wọn tó wá church fún bí ọ̀sẹ̀ kan àbí méjì kó tó di pé mo nínú kéèsì yóò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ jẹ́ àgbé wọn. so adé gbé wọn síta, ṣe mọ̀ wọn náà ní 13 million naira. ẹ ti ẹ̀kọ́ kà mí láyà pé owó ilé pọ̀ because ṣe mọ̀ torí wọ́n restrict page wá ń gbà kan àṣẹ ṣí mi ni ṣé eléyìí láti máa kó àwọn èèyàn lójú ni, eléyìí ti pọ̀ ju bẹ́ẹ̀ nípa ìgbàgbọ́ jáwọ́ tó máa ṣẹlẹ̀. adé gbé wọn to the glory of God. mo ti determine láti ìgbà láti ṣí page wa pé òun put account again, ó jẹ́ account personal and foundation account. pé nǹkan kálukú bá rí ẹ̀rí ẹ̀ máa lọ, ẹ̀rí kẹ́ máa lọ. àwa náà rí Ọlọ́run ló ń ṣàánú wa. church wà lẹ́gbẹ̀ẹ́ kan, foundation wà lẹ́gbẹ̀ẹ́ kan, kò jọra wọn. church lẹ́gbẹ̀ẹ́ kan, foundation lẹ́gbẹ̀ẹ́ kan, bẹ́ẹ̀ kò síbi táwọn èèyàn máa wá ju church. now ẹ má bínú ẹ̀yin èèyàn mi. Àgbàlá ní wọ́n restrict péèjì ń láwọn àsìkò kan, kí ló jẹ́ kí wọ́n kàn restrict ẹ̀ nípa àwọn èèyàn máa report ẹ̀ gẹ́gẹ́ bíi pé wọ́n scam àwọn èèyàn ń bẹ̀, nítorí jẹ́ kàn restrict ẹ̀ náà nìyẹn. so òun wá wò wípé ọ̀nà wo láfi ṣe tí wọn ò fi ní restrict àkáǹtì wa mọ́ lọ́wọ́ lọ́dà náà. ẹ̀yin èèyàn tá bàbá gbowó, àkáǹtì nọ́mbà yín ni ẹ máa fi lẹ̀ ká máa bá ń gbowó síbẹ̀, ṣùgbọ́n ẹ máa update wa lówó tẹ̀ iye tẹ́ bá ń wọlé bẹ̀. so fáà tóun ti lè gbà sínú àkáǹtì ẹ̀, tó bá gbà sínú àkáǹtì ẹ̀ yọ láǹfààní àti yọ iye tó wù, yọ láǹfààní àti sọ iye tó wù fáwọn tí nǹkan ṣẹlẹ̀ sí tí wọ́n ń gba owó fún. torí gbogbo akọni dèdèrìn, gbogbo akọ́ lamukun mẹ́kọ, gbogbo akọni onílàákàyè, gbogbo akọni ìsọ̀jọ̀gbọ́n. I do tell people, tá bá ń sọ nípa pastor mo ní tẹ́ bá sọ fún mi pé kí n lọ church nísìnyí, ẹ sọ nǹkan tí mo fẹ́ lọ ṣe ń bẹ̀. tó bá jẹ́ ìwàásù, I can sit any pastor down tí màá wàásù fún, tí màá preach to his senses or to her senses.
àbí tí màá liberate ẹ̀, àbí tí màá educate ẹ̀, àbí tí màá cancel ẹ̀. Mo nígbàgbọ́ bẹ́ẹ̀, mo gbà bẹ́ẹ̀ fọlọ́run wípé oore ọ̀fẹ́ yẹn wà fún mi. So bí kàbá rojọ́, strategy ni gbogbo ẹ̀, business strategy ni wọ́n ń pè é. Ok, aláǹfààní láti, because àwọn èèyàn ń complain ń pé àwọn tẹ́ bá fẹ́ ṣe lóore ẹ ṣe fún wọn, kẹmọ̀ pé ẹ ṣe fún wọn, ìgbà èwo làbọ̀rọ̀ gbowó sínú àkáǹtì ti yín, ọgbọ́n olè ní ọgbọ́n jìbìtì ní, ẹ jẹ́ kán mọ̀ gbà sákàǹtì wọn. N ló fi wá jẹ́ pé mọ́má ti gbà sákàǹtì onítọ̀hún, dandan ni kẹ́ ẹ fẹ́ gba onítọ̀hún gbẹ, because ẹ fọkàn sí pé ní ṣíà ń bẹ̀. Lóòótọ́ ibi tá a bá ti ṣe láti jẹ. Problem t'Agbala Gabriel ní ni pé kò wá sincere. I can say that categorically. The man is very very corny. Sọ bẹ́ẹ̀ rí àbí? Màá sọ bẹ́ẹ̀ lónìí torí àwọn ìwà tó hù, torí ọ̀rọ̀ tó sọ gan ẹ ti mọ̀ wípé kò wá straight forward. Bí wọ́n bá ṣe eré ara kì ọ́ àyà ọ. Whenever I want to talk, I talk with action, because kò sẹ́kù síbi kankan bó ṣe lọ́kàn mi ni mo yín sọ. Bí mo bá ṣe wá ó wá tẹ̀yàn lọ́rùn o, kò wá tẹ̀yàn lọ́rùn, òun tó ń gbà bẹ́ẹ̀ o, ó gbà bẹ́ẹ̀ o, kàṣí kọ̀ọ̀kan mi. Tèmi láti sọ kọ́ wà ń bẹ́ẹ̀. So Agbala Gabriel wá sincere from inception láti bẹ̀rẹ̀ pátápátá. Ó wà deceitful. Ó package business ẹ̀. Because n tí ò prepare fún ni. Nígbà tó gbé àwọn èèyàn tó kọ́kọ́ gbé níbẹ̀rẹ̀ kọ́ mọ̀ pé yọ́ lọ. Mọ̀ pé àwọn èèyàn tẹ́wọ́ gbà á. Ó sì kan ayé tẹ́wọ́ gbà á. Ló fi bẹ̀rẹ̀ míì. Ló fi wá rí pé n tí ń wọlé orí ọ̀fẹ́ ni láti kówó jọ àti kó ọrọ̀ jọ. Because let me ask you, ó láwọn fẹ́ ṣe 7 years anniversary, kí ni business yẹ tó ń ṣe kó tó dá church lẹ̀ kó tó ra ilẹ̀ rẹpẹtẹ? That is my first question. At what age? Torí pé ọmọ kékeré lásán ọmọdé ni, sorry to use that language. Agbala Gabriel ò tí tó 50. Ìwé tí mo ń sọ̀rọ̀ ẹ̀ náà ní ìsìn ọmọdé ni mí. So now kí ni business tó ń ṣe tó fi acquire gbogbo àwọn nǹkan tó ń ṣe tó nígbà náà? So ó túmọ̀ sí pé because as far as I'm concerned, Agbala Gabriel ò lè gbàdúrà ìṣẹ́jú 5. As far as I'm concerned, mi mọ capacity preaching, mi mọ how spiritual he is. Nípa ká tú ìdè ká já ìdè, ẹja ayé tanra wa ká kó onídìdò eré ọmọdé ni ẹ má jẹ́ àwọ̀ bẹ̀rù, ẹja gbọ́rọ̀ ẹ̀ síwájú sí i. Packaging ni gbogbo ẹ̀ kò wá straight forward rárá. So wọn ló máa ń búlì èèyàn pẹ̀lú ọlọ́pàá, ẹ bá ń sọ fún pé kó búlì mi pẹ̀lú ọlọ́pàá lórí eléyìí tí ń bẹ ńlẹ̀ yìí. Wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá fẹ́ sọ̀rọ̀ yóò fọlọ́pàá halẹ̀ mọ́ tàbí kó fọlọ́pàá arrest wọn, àwọn náà bá dákẹ́. Ẹ sọ pé kó fọlọ́pàá halẹ̀ mọ́ mi, bóyá èmi náà dákẹ́. God bless you. Ṣùgbọ́n máa ń wá ọlọ́run dẹ̀ ń tẹ̀síwájú iṣẹ́. A jẹ́ gbé wọn, ó jẹ́ Friday kan tá à ń lọ sí Ìlọrin. So bàtà máa dé ní Saturday, àwọn tí mo á kàn pé àǹtí yẹn báwo níṣẹ́ ti rówó, àwọn ti rówó gan o. In fact wọ́n ń send receipt sí ọ̀dọ̀ tèmi gan yẹn, àwọn tó ń send owó. Wọ́n send receipt sọ́dọ̀ tí wọ́n gan. Àwọn tí mo béèrè lọ́wọ́ pé ṣé wọ́n ti rówó. Àwọn lọ sí Ìlọrin. Now kí n tó gbàgbé, problem Agbala Gabriel, mistake tó ṣe ò ní pé initially nígbà tó ti mọ̀ pé okay foundation yìí ò fi bẹ́ẹ̀ fi ṣe business ni o, àwọn èèyàn tí ń bẹ ń bẹ nínú tẹ́ bá generate náà lè ti máa san salary fún wọn, because woman yẹn sọ categorically, lady yẹn sọ kejì, ó ní àwọn tó wọ uniform tó wọ first tán tẹ̀lé òun, ó ní sọ pé káwọn tó kú òun lé, ó ní iye táwọn máa ń gbà lọ́wọ́ ẹni táwọn bá fẹ́ wọ uniform táwọn fẹ́ wọ first tẹ̀lé, bí ìsẹ́ni yẹn ní ọ̀sán fún wọn, bí dáàdì ní ọ̀sán tẹ̀tẹ̀lẹ̀, dáàdì ò sì lè gbowó sínú àkáǹtì wọn mọ́, that means ẹni yẹn náà ní ọ̀sán, ọ̀nà owó alẹ́ fi sọ pé ẹni yẹn ń parọ́. So mistake tó ṣe ni pé okay o, ẹnikẹ́ni tó bá fún lówó percentage báyìí ní ó lọ sínú foundation o, percentage báyìí ní ó lọ sọ́dọ̀ tiẹ̀, but as far as I'm concerned kò sóore nínú orí tá a bá ṣe tá a lóṣòtì, because ẹnikẹ́ni tó nílò ìrànlọ́wọ́ tá a tọrọ owó fún, bẹ́ẹ̀ bá tó yọ̀ọ̀dá 10 ń bẹ̀ gan-an ẹ̀ tó ṣe dáadáa, ìyẹn nìdí 13 million ò tí ì pé ẹ ti ń pé kó so oúnjẹ fún ṣọ́ọ̀ṣì, ṣé ẹ fẹ́ kára rẹ̀ ọ̀yá báwọn? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa fẹ́ ṣe surgery fún, náà máa fọ́n gbèdéke àsìkò, ń gbé láàrin ní àsìkò báyìí sásìkò báyìí wọ́n ti gbọ́dọ̀ ṣe o, bí wọ́n bá gbọ́dọ̀ ṣe èkúrọ́ tẹ̀yìn ní fàǹfà o, nǹkan mi ò ṣẹlẹ̀ o, wọ́n lè ṣe má tọ́jú mọ́ o. So kí wàá la wá ń sọ, ẹ mọ gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ, àwọn èèyàn kan wà so gullible,
ọpọlọ wọn ti block làákàyè wọn ti seize ojú wọn ò ríran wọn lajúlẹ̀ kànàmọ̀kànàmọ̀ ò kì í ṣe pé wọn ò rí kòtò wọn ò rí gegele ṣùgbọ́n wọn ò rí nǹkan kan etí wọn ò gbọ́ nǹkan kan ọpọlọ wọn ò sísì nǹkan kan làákàyè wọn ò sísì nǹkan kan because many people are still siding this man wọ́n sì ń defend ẹ̀ even lórí kọ́mẹ́ǹtì gan ọ̀pọ̀lọpọ̀ ń defend ẹ̀ ní àwọn ọ̀tá ni wọ́n ń gbógun tì ní Àgbàlá ẹ máa jẹ́rí wọn ẹ máa ṣe gbá. I was like ayẹyẹ tọ́gọ̀ ò ní gbọ́n o because ibi ọ̀pọ̀lọpọ̀ kú ẹjá gbọ́rọ̀ rẹ̀ jàre. wọ́n ṣe ti inú mi dẹ̀ ń dùn máa ṣe wá dé ìrọ̀lẹ́ sáwọ́dì ọjọ́ yẹn wọ́n dẹ̀ pọ́n ti rí bí i 3 million àbí 4 million forgotten so wọ́n náà máa dáná fún àwọn aláìní àwọn tó kù díẹ̀ tó rà máa ń dáná every Sunday fún àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn aláǹtí yẹn ní àwọn máa gbé àwọn máa dáná yẹn inú tiẹ̀ bí mi mo ní láyéláyé mo nílò ẹ̀yin kọ́lẹ̀ ń dáná fún wa tẹ́lẹ̀ náà oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè ẹ̀yin wò lè rántí for the past 7 years oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè àmàlà ráìsì ẹ̀bà tá a ti ń sè tó jẹ́ pé Ọlọ́run ń bu àṣírí wa ṣé nítorí bó wàá rówó nínú mo yarí lọ́jọ́ yẹn Kristi àlàyé ń gbọ́ mo yarí gan wọn nínú sọ wọn wá gbé àti yẹn wá bí ó ní kọjọ pé ẹ̀mí òun ṣe ni. ẹ ti ń wówó tó wẹ̀ ò tí ì pé ìyẹn wàá sọ pé òun fẹ́ so oúnjẹ 800,000 naira òun wà 13 million orí 4 million ní ọwà tó ń wá dúró 800,000 naira nú ẹ̀ yóò sọ pé òun fẹ́ fi dáná oúnjẹ fáwọn èèyàn àwọn èèyàn tó fẹ́ dáná oúnjẹ fún yìí o wọ́n yìí sí arọ wọ́n yìí sábìrùn wọ́n yìí sáfọ́jú o àwọn èèyàn tó kù nínú ilé wọn tí wọ́n gun ọ̀kadà wá sí chọ́ọ̀chì ni wọ́n wá sí chọ́ọ̀chì láti wá jẹun rúgbé ayé ìwò làwọn èèyàn ń gbé n tí wọ́n ń pè ní poverty mindset ni lo and behold tó máa ń sọ̀rọ̀ nípa tálíkà mo fọlọ́run búra tálíkà ni mí kàtígórì tálíkà mo pín sí yes bí mo ṣe wà yìí tálíkà ni mí but not by mindset by pocket wise àìlówó ní báǹkì ni mo fi jẹ́ tálíkà ọpọlọ mi ìsọpọlọ tálíkà mo ní sẹ́ǹsì ń bẹ láti di nǹkan ńlá bóore ọ̀fẹ́ àtàyè rẹ̀ bá yọ kì í ṣe lọ́nà àlùmọ̀kọ́rọ́ yín torí mo fẹ́ lé legacy ntọ́jọ́ pakùtẹ̀lẹ̀ fẹ́mi nu what legacy can I leave behind for my children tó kọ́ mi ó fi wúlò fún mi bí orúkọ Awólọ́wọ̀ bí orúkọ MK Abíọ́lá bẹ́ẹ̀ nìkan bá débi ní ìsọ bá dárúkọ pọ̀ máa Awólọ́wọ̀ lòun àbọ̀mọ́ máa Awólọ́wọ̀ á máa wò ó tìyanu ni àwọn kan ó sì máa súlè fún un torí àwọn ẹ̀gbọ́n wa jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ láyé Awólọ́wọ̀ àwa náà jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ láyé Awólọ́wọ̀ oríṣiríṣi nǹkan táwólọ́wọ̀ ṣe ní ọ̀parẹ́dò ní ó lè legacy ọyọ wa kò lẹ́kọ̀ọ́ ẹrú òyìnbó many things tá a lè kà tán ló bá fi mi Awólọ́wọ̀ ṣe kalẹ̀ ìyàtọ̀ jẹ torí ta ló ṣe jẹ́ torí àwa ayé ọmọ káàró òjìrì làwólọ́wọ̀ ṣe lọ sẹ́wọ̀n tán sá sẹ́wọ̀n ọdún 10 láì jalè láì dófàdíyà láì lu jìbìtì láì fọmọ sówó. So now àwọn èèyàn kan wà tó jẹ́ pé ọ̀rọ̀ kíákíá wọn ń wá owó kíákíá wọn ń wá owó tètè máa ń ranjú mọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn látọjọ́ tí ìyá mi ti sọ wípé mọ́kànjú wówó mọ́kànjú wọ́lá pípọ̀ ṣẹ̀ṣẹ̀ ni ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ wówó wọ́n ní wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì ó dáa ju kìtìkìtì wẹ́lu lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lóòótọ́ yọ ọmọ sarajọ kìtìkìtì wẹ́lu ni ó ń pè ní òwò ṣùkùṣùkù dá wáíwáí kì í sẹ́ni kankan ní ó mẹ́ni kankan wálẹ̀ èèyàn kankan ní ọkọ ní ọ̀pọ̀ bọ̀ ọ̀pọ̀ ọbọ̀ fúnra rẹ̀ ní ọ̀pá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé wọ́n fẹ́ m'Agbala Gabriel wálẹ̀ ni wọ́n fẹ́ ṣe kinní kan ó ní òmù rẹ̀ wálẹ̀ nígbà tá a bá fi parí ọ̀rọ̀ yìí ẹ rí i pé yóò ti délẹ̀ ẹ dáríjì mi o because ọ̀pọ̀lọpọ̀ àṣírí ti ń tú síta tí majority wọ ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a fi ń defend mo wà nínú ẹni tó ń defend yẹ nígbà tí sún èbèbè ṣẹlẹ̀ ọ̀rẹ́ sún èbèbè kan sọ pé àwọn fẹ́ wá gbé lọ́ọ́ ọ̀dọ̀ Agbala Gabriel wọ́n ní wọn release ẹ̀ fáwọn ohun tí màá yẹ tó já láìsí mú èdè níbi tó bá wà ọ̀sì mọ́ bínú kó dáríjì púpọ̀ nù wa àmọ́ tó ń dé má bẹ́ aṣọ àmọ́ tó ń gbà wérewère tí wọn náà ṣe ni ọ̀já mú tọ̀ rẹ̀ tá a fi ń pè ọ́ láláì mórí ńgbà náà àìlágbèkalẹ̀ rẹ ni ọ̀já mọ́ tó ń là kọjá àìsòótọ́ wọn ní mú èdè sọ́ngbà náà wípé
ìgò fẹ́ dàbí ẹni pé arákùnrin gan ní fẹ́yàwó òun ọmọ ìyá ìbejì ọmọ aráyé le òun náà sọ wípé ó fẹ́ máa ṣe sóhun and lo and behold bí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ lójú èmi àtiwọ́ agbárata pé láyé Àgbàlá Gabriel ọ̀jẹ̀ sí rẹ̀ wíwọ́n ipò àbẹ́tà ìrówó ẹ̀ sóbìnrin lọ́wọ́ àwọn tí ò wá rí fẹ́ni tó fi á jẹ́ pé àwọn tó gbé ṣòro wá ni ó máa tún wá dẹ̀rùn rárá ìwé ò lè wáyé láéláé Muyideen ìfilé lẹ̀ o Muyideen ìfìyàwó lẹ̀ a ní Muyideen lọ sójú ẹgbẹ́ Adépàtẹ ó níbẹ̀ tẹ́ ń lọ́rùn kóun ó sùn lábẹ́ bíríìjì dájú kóun ó máa sùn nílé tán kọ́fóònù l'Agbala Gabriel lọ àmọ́ pé Muyideen ní nítorí aggressiveness tiẹ̀ náà sówó ni ọ̀já lọ́jà fojú àfibisó lórí mu gbogbo alápè bẹ́ẹ̀ o including myself kọ́lọ̀ wọn dáríjì mi kí Muyideen ọ̀ dáríjì mi lórí ilé tí ń sọlẹ̀ yìí o. now èèyàn ní issue èèyàn ní problem ó wá dáná oúnjẹ fún yín ẹ̀dẹ̀ gbà á ọ̀rẹ́ epo sí mọ́tò fún yín ẹ̀dẹ̀ gbà á ń jò wá lówó tó ń wá pé tó wá máa pé. inú mi dùn mo ní wá o inú mi dùn àwọn tó mú orí báyìí nǹkan yẹn máa tẹ̀síwájú àgbà wọn láàyè wọn ṣe wọn dáná. àgbà wọn láàyè wọn ṣe tá a bá rírọ àwọn tó mú orí báyìí nǹkan yẹn á máa tẹ̀síwájú so ọdẹ ní ọkẹ ọ̀fẹ́ kí wọ́n ṣe tó o bá fẹ́ kó ṣe wàá sọ gbólóhùn kan madam ẹ tọ́jú owó yẹn sọ́wọ́ yín à ń gbà á jọ ni ẹ̀yin lẹ fẹ́ ṣe sọ́jírì ọ̀rọ̀ oúnjẹ kọ́ lọ́kàn bọ́ bá tiẹ̀ wá jẹ́ pa bróògì àlè dánú oúnjẹ fáwọn èèyàn lónìí kò túmọ̀ sí pé wọn ò ní jẹun títí ayé wọn mọ́ kò sápọn dandan kì í sáàṣe oúnjẹ tẹ̀ ń bọ́ wọn Sunday nìkan náà ló ń gbé wọn láti Sunday di Sunday mi tàbí sọ wípé àtàn bá ti jẹun lọ́jọ́ Sunday o ebi ò tún pa wọ́n mọ́ o ó tó di Sunday mi tí wọ́n tún wá jẹun àbí kí lẹ́ ń dín fún ọ lọ́lé ìmújẹ tẹ́ ń ṣe náà ni ẹ̀ ṣe jẹ́ 800,000 naira àwọn èèyàn jẹun wọ́n nù wọ́nù wọ́n nù wọ́n mú mi sí pure water kọ̀ọ̀kan kálukọ́ gbalẹ̀ wọn lọ wọ́n tún padà wá ń jọ Sunday mi sí wọn jẹun ní Monday sí wọn jẹun Tuesday sí wọn jẹun Wednesday sí wọn jẹun Thursday sí wọn jẹun Friday sí wọn jẹun Saturday kó tó tún di Sunday ẹ má pè wá lọ́bọ̀ náà ó sọ pé wáò kọ́ ajá ní gbóni. èèyàn bíi 800,000 torí iná tá a máa ń dá iná yẹn bíi 500,000 every Sunday bá a ṣe máa ń dáná yẹn bíi 500,000 bá a ṣe máa ń dáná yẹn excuse me. omi ní mu o ó ń fi àmú ni. 500,000 a máa rí bọ́sí bọ́ọ̀sì ó lóun máa ṣe gbogbo ẹ̀ ó lóun máa rí bọ́sí bọ́ọ̀sì láti fẹ́ lọ gbá àwọn èèyàn ó lọ bí 800,000. ó ń lọ bí 800,000 woman yìí the same thing tẹ́ni sọ lánàá nìyẹn àwọn èèyàn kọ̀ọ̀kan ní kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí ńlẹ́ nìyí kọ̀ǹfàmù yìí náà ó ní Àgbàlá gangan kọ̀ǹfàmù fún rẹ̀ yìí because mo sọ lánàá pé ẹni tó sọ̀rọ̀ yìí o àwa mọ onírọ́ àmẹ́ntí ọ̀parọ́ ẹni tó sọ̀rọ̀ yìí o eléyìí ọ̀parọ́ o bó ṣe rí gangan ló ṣe sọ ọ̀rọ̀ ọ̀kọ́ lẹ́nu wọ́n ṣàlàyé ẹ̀ tó bọ́n ṣe ń gbà á bó ṣe ń sunkún ẹ̀ ń bá pákéèjì ọ̀rọ̀ yóò gbàgbé ìkan yóò mú kan mọ́ yóò ìkan ò ní ráìmù ńbẹ yóò ṣe mistake ńbì kan lọ́jọ́ wọn a sọ pé bọ́ bá gbogbo tọ́sọ yóò tó bá wá lọ lù mọ́rọ́ báyìí kàṣà báyìí ká òde ń lọ bí 800 ó lóun rèpo sí mọ́tò kì í ṣe pé ó lóun rèpo sí mọ́tò ẹ̀yin lẹ dìmáàndì fún ẹ̀yin lẹ béèrè fún ẹni ara ni ò lè sọ pé òun ò tún rèpo sí mọ́tò kò lè ever kò sẹ́ni tára ni tí ó sọ pé òun fẹ́ ra nǹkan 800,000 nínú 4 million àbí 3 million kò sí sí eré kékeré ní yóò tètè pé inú ìnira ni wúmà yìí wà inú ìnira ló wà brọ́dà wa Àgbàlá Gabriel. ó ṣe comfortable tó mi ò fẹ́ àǹtí ní kápò láì kó máa ṣe and glory be to God wọ́n sì tún ń dá owó yẹn sí ṣàwárí tó ṣe yẹn owó tó fún àwọn tí mo abẹ́kọ̀ fi dáná Sunday kọ́ fi rí pé yẹn òun ló tún wá trigger mi pé téèyàn bá ṣe báyìí jẹ́mi ló jẹ́ tún gbé àǹtí ilẹ̀. Can you imagine owó tó ṣe yẹn owó tó ná yẹn tó fún àwọn tíìmù wọn láti dáná yẹn ló trigger òun láti tún wo pé jẹ́ kí n tún gbé àǹtí ilé kan sí i nígbà tó owó ti ń wọlé ńbẹ̀ ẹ̀rẹ̀ tí ráfẹ́rù láti gbà ńbẹ̀ dandan ní ká ẹ trigger ẹ̀ kí business ó lè boost sí kó lè boom sí níbi abá ti ṣe náà lásà ti jẹ níbi abá ti ń tọ́jú ọlọ́kùnrin láti tọ́jú ara ẹni tẹ́ fi ṣe nìyẹn kí ló dé tẹ́ bèsè lórí percentage ẹ ti sọ fún aláìsàn nígbà tó bá dé pé ẹ wá o ajé òtórí olówó ẹ̀sọ́ dẹ o foundation àfihàn àwọn èèyàn lọ́wọ́ ni o ṣùgbọ́n iyekíye tẹ́ ẹ bá gbà ó ní percentage tí ó jẹ́ tí percentage báyìí fún foundation bóyá ó dáa o 50-60 ní o 60% yóò jẹ́ tọ̀dọ̀ yín 60% 40% yóò jẹ́ ti foundation bóyá 50-50 lẹ́sìn pín ní 50% tọ̀dọ̀ yín ni 50% ti foundation
bó bá dẹ̀ jẹ́ ilé ẹ̀mú 60 tẹ́fọ̀ ẹni tó ní pírọ́blẹ́mù ní 40 bẹ́ẹ̀ ti sọ́lẹ̀ kan náà ọkàn wọn ò ti wà níbẹ̀ wípé iye báyìí lè fẹ́ gbà lọ́wọ́ àwọn wọn dẹ̀ fi ilé ìtókù sọ́wọ́ Ọlọ́run. kasi ẹni tó fi lè fún ẹ lọ́wọ́ báyìí tó dẹ̀ ṣe báyìí ó yá because on the norms wọ́n ti gbé o ti rí over 3 million bí nǹkan ó yẹ ká ṣe sílẹ̀ because èrò tún pọ̀ èrò pọ̀ ṣọ́ọ̀ṣì tó yé àwọn náà nídìí lọ́wọ́ account ẹ̀ náà dẹ̀ dá sí was it my account. èrò pọ̀ èmi rò wípé àṣetán lórí kò sẹ́ni tí dúpẹ́ lọ́wọ́ aláṣekù bí èèyàn bá fẹ́ sọ̀rọ̀ kó ṣe láṣẹ pé gbogbo aláǹtọ́rọ̀ àṣepé orí lọ́dọ̀ Ọlọ́run bá a bá fẹ́ ràn yàn kan lọ́wọ́ ẹja kọ́kọ́ yanjú ẹ̀ ná ká tó tún mẹ́lòmíì mọ́ ìyẹn nìdí 13 million naira ó wá rí 4 million naira ó ti ná 800 million ó ti ná 800,000 fún àmbẹ̀ ká sọ pé ó ti ná 1 million ẹ wá nígbà tó 3 million normally ẹ ti máa ṣí ilẹ̀ níbo ni kó ti rélé tó kù kan kó tó lọ sí péjì míì káwọn eléyìí wá sọ pé àwọn ti rí lọ́dọ̀ Agbala Gabriel táwọn tó ẹ̀pọ̀ ẹ̀ lọ́dọ̀ Agbala Gabriel kán tó wá sọ pé kí ló ń ṣe ni iná kan ń gbà wá káàkiri ni adáwó fún lọ́dọ̀ Agbala Gabriel náà ó tún ti wá dọ́dọ̀ ẹni kí ló dé tó ń ṣe báyìí àbẹ́ ẹ̀mọ implication ni the same people ló ń wò wá káàkiri the same people yes the same people àwọn olólùfẹ́ Agbala Gabriel ń bẹ lórí péjì mi ní ìsìn wọn ń wò mí lórí YouTube lórí Facebook àwọn tó mọ lady yẹn náà àwọn tó súnmọ́ àwọn tó mọ ìyá àbíjọ máráyélé àwọn tó mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóòṣèré tí Agbala Gabriel ti gbé wọ́n mọ̀ ń pa ẹ̀ wọ́n wà lórí péjì báyìí the same set of people náà ló ń wò wá àwọn tí ò tí wò mí nìsín wo nǹkan mìíràn lọ́wọ́ ni wọ́n bá ti kó ń bẹ̀ wọ́n bọ̀ wá pé Awikoko wà on live ẹ̀jẹ̀ sáré lọ wò ó láwọn Agbala Gabriel lọ fẹ́ sọ ẹja gbọ́ nǹkan tó fẹ́ sọ the same set of people náà wò wá kọ́ wá jẹ́ pọ́dọ̀ mi ni woman yẹn wá ó ti wá sọ́dọ̀ Agbala Gabriel everybody believe pé ntọ́ bá ti dọ́dọ̀ Agbala Gabriel tọ́ bá ti báyàn tọrọ owó wọ́n máa dá ní sá ayé ń tọ̀ dẹ̀ ti dá kẹ́ni tó kù l'Agbala Gabriel tó wá padà wá sọ́dọ̀ mi àwọn èèyàn máa sọ pé obìnrin yẹn ń lu jìbìtì káàkiri ni wọ́n á ní sọ pé owó ni ò pé a sì ní láǹfààní àti sọ fún pé Agbala Gabriel ni ọ̀gbá pé o n tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé bá a bá dá sọ fọ́ọ̀lẹ̀ sí la páláró bá a bá la ọ̀lẹ́ níjẹ̀já sìndélé bá a bá fẹ́ sórí ká sórí tàbá ní sórí ká yọ̀ǹda orí ńgbà tó ọ̀pọ̀ fẹ́ ran ọmọbìnrin yẹn lọ́wọ́ ẹ ràn lọ́wọ́ tẹ́ fi rówó ẹ̀ pé tí ó fi lọ sí sọ́jírì tó bá ṣe sọ́jírì tán lẹ tó lórí yìn gẹ́gẹ́ bí foundation ṣé foundation yẹn sọ pé ó fẹ́ máa ẹ̀pọ̀ àwọn èèyàn láàbọ̀ ni ṣé ẹ̀kan sọ pé ẹ fẹ́ máa ṣe ń bẹ̀ ni kí wàá ní ìtumọ̀ foundation yín ò ní ìtumọ̀ nìyẹn náà ìyẹn ní di 13 million orí 3 million ilé ẹ̀fẹ́ sí ilẹ̀ kọ́ máa lọ níbo ni kó 10 million tó kù kí ló dé tẹ wá accept ẹ̀ kí ló dé tẹ gbà á tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni foundation yín wà fún so wà fún specific people kò sí fáwọn èèyàn kan àwọn tó wà ní church tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ìrànlọ́wọ́ kó owó tó dé kí ló dá wọn dúró tẹ́ẹ̀fì tí gbé wọn kí ló dá wọn dúró torí pé kéèsì wọn wà so pathetic débi tó lè move àwọn èèyàn tí wọ́n fi dáwó fún wọn ní ọ̀jẹ́kẹ́ tí gbé wọn ẹ sì ń fọkàn wọn balẹ̀ pé kán má wọ́rì ẹ gbé wọn ẹ gbé wọn gbogbo akọ́lòmùgọ̀ náà. kò sí kó wọn fi wá kọ̀ bá wọn fi sàkáǹtì mi so ó yẹ ká ní kó máa lọ bẹ̀ ní tó ṣe ní Sunday yẹn ó wá trigger mi pé àyẹn lọ́wọ́ fowó lẹ̀ máa fi dáná fáwọn àti fáwọn tó kú díẹ̀ káàtó yìí no pé ó yẹ pé after a week mo tún wá tún gbé again pé ẹjọ́ ẹ bá rántí lọ́wọ́ ifá mo tó yóò mo sọ fídíò yẹn pé àǹtí torí lọ́jọ́ Sunday tí àwọn èèyàn ń jẹun yẹn mo jẹ́ kó yá àwọn èèyàn pé àǹtí tó sì kì í òun ló fowó lẹ̀ tó fi dáná o àwọn èèyàn pray fún gan kì í sọ̀rọ̀ téèyàn fi pamọ́ it's not an hidden work kì í ṣe nǹkan tó ṣe ń kọ̀rọ̀ ní ti gbogbo church mọ̀ ni tí mo tún sọ níta tún gbé ní fídíò mo tún sọ nínú fídíò àwọn tó bá wọ fídíò yẹn àwọn tí ìsàlábòsí tẹ bá wọ fídíò yẹn mo sọ pé àǹtí try o ó dà ó fowó tán fi jẹun lẹ̀ ó dà ó rẹ̀ pọ̀ sínú mọ́tò ó ṣe there was a time tó sanwó lé àwọn kan ní church ẹ fọ́ọ̀sì ẹ̀ láti sanwó lé ní ẹ̀yin dádì àti mọ́mì mi ẹ gbọ́ sọ̀rọ̀ rùn kéèyàn tí ń wówó ara rẹ̀ ò yá ó ní spine problem kò lè dìde ibì kan tó bá jókòó sí náà ni wọ́n ń gbé tọ̀ wọ́n ń gbé gbọ̀nsẹ̀ ni kó wá lọ mọ́ sanwó ilé onílé ẹni ara bá dẹ̀ ní sanwó ilé yẹn ẹ̀ ń fọ́ọ̀sì ẹ̀ láti ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ni against her will ó mú mọ́ra ìgbà tẹ́mi fẹ́ bọ́ ló yọkùn lọ́rùn ààrẹ ẹ̀yin ṣe tí ni ẹ̀ ṣe tọ́lọ́run ẹ gbé foundation sábẹ́ ìjọ làwọn èèyàn fi ń pè ní pásítọ̀
àwọn tó wà lókè òkun mo sọ gbólóhùn kan lánàá mo ní kí sáyé pé àwọn tó wà lókè òkun gọ̀ wọ́n gọ́ ó omi àánú ní ń bẹ lójú wọn o lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ ó tún padà dáwó f'Agbala Gabriel àwọn èèyàn kan jẹ́ kó yé mi bẹ́ẹ̀ ẹnìkan wà ní London ó ní àwọn táwa ní London tó padà máa dáwó fún ní London ni mo wà ó lèmi náà máa ń contribute ó láwọn tó wà ní London sì máa padà dáwó fún àmọ́ ní tó nígbà tí ìsàwálà bá wọn ṣiṣẹ́ wọn àwọn ṣe wàhálà káwọn náà kọ́lọ́hún jẹ́ káwọn náà jẹ wàhálà wọn àwọn ni wọ́n lómi àánú lójú tí wọ́n bá a dáwó so Ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ wọn ò lè máa dá fún òun náà Ọlọ́run sì máa ràn náà lọ́wọ́ yóò lè máa náwó wọn yàjà àwọn ẹni ẹlẹ́ni ntọ́ bá ti mú ọ tọ́ bá ti lé èèyàn lákàtà tọ́ bá ti fẹ́ káwọn èèyàn rìn mọ́ kọ́ mọ́ bàbá wọn sọ̀rọ̀ àbùsí bẹ́ẹ̀ kí ló dé tí mo ń restrict àwọn èèyàn òye yé mi wọ́n jẹ́ kó yé wa wípé Agbala Gabriel láwọn tọ́ọ̀gì tí mo fi ń ná àwọn èèyàn ẹ máa gbọ́ wọn níwọ̀n lálẹ́ yìí ẹ jẹ́ n sáré play ọ̀rọ̀ tiẹ̀ kí wọ́n padà sọ̀rọ̀ ìyá àbèjì ọmọ aráyé le onílà máa treat gbogbo ẹ̀. àánú àṣàánú nígbà yẹn mi mo ní kọ́ lọ bá a pé àwọn kan jẹ wọlé 30,000 àti 40,000. Can you imagine ìgbà yẹn èmi ni mo ní kán lọ bá ọ̀rẹ́ mi ìwọ náà ló ní kán lọ bá gbogbo ìlú gbogbo owó tẹ̀ ń gbà lọ́wọ́ ẹ̀ kò sílẹ̀ tó fínúfín dọ̀ ṣe ìgbà yẹn èmi ni mo ní kí wọ́n lọ bá ó sì máa ní kán lọ bẹ́ẹ̀ tí ń tọrọ owó kò sì máa ní kán lọ bẹ́ẹ̀ ní tàrẹ ọ̀yà ẹni tí ń ṣàìsàn tó ń fẹ́ ṣe sọ́jírì tí ń rewó jọ nípa àwọn kan fẹ́ sanwó ilé kan lọ bá kan lọ gbowó lọ́wọ́ ẹ̀ ìwọ náà lọ béèrè owó oúnjẹ ló ní kán lọ béèrè owó oúnjẹ ìwọ náà ló ní kán lọ béèrè owó epo mọ́tò so kì í ṣe ti owó ilé tán fẹ́ san nìkan ló ní kán lọ gbà ó sì máa ní kán lọ gbowó lé lọ́wọ́ ẹ̀. ìyá mẹ́ta ni owó àwọn mẹ́ta jẹ́ 100,000 ìwọ́dẹ̀ rà àánú gbà lọ́wọ́ lọ́ba pé sọ́mà tí kò wá sanwó lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó dẹ̀ kọ́ 100,000 ilẹ̀ lójú ẹ̀ náà ṣe fáwọn tí wọ́n jẹ wọlé. Lo and behold ẹ̀yin dádì àti mọ́mì mi ìfún kí n má sọ̀rọ̀ mọ́ òye yí ẹ̀yin jèmi lọ ẹ̀yin lọ́gbọ́n jèmi lọ ẹ̀yin nímọ̀ jèmi lọ ẹ̀yin láròjinlẹ̀ jèmi lọ ẹ̀yin ní àgbéyẹ̀wò síra wọn jèmi lọ kí ìfún kí n má sọ nǹkan kan mọ́ ìfún kí n má play kankan mọ́ ìwọ ń sọ wípé òun rà àánú gbà ẹ sọ fún kó wá sanwó ilé àwọn ẹni yìí ìwọ náà ló ń sọ pé kán mówó tó kù wá ìwọ náà lọ gba gbogbo owó lọ́wọ́ ẹ̀ so ògbé dèdèrè ni wá ni. 30,000 ìwọ tí wọ́n ń send owó sí tó jẹ́ pé òun rí àánú yẹn gbà ó dà fáwọn ilé nìkan kan dẹ̀ gba owó ilé yẹn gbà yẹn ó try níwájú Ọlọ́run àti ènìyàn the lady tried because mo máa ń gbọ́ pé wọ́n máa tún dáná tó bá ṣe oúnjẹ wọ́n ló máa ń fáwọn ènìyàn bẹ́ẹ̀ èmi ò ń sábà rí àwọn tí wọn ló máa rí èmi ò ń sábà ń sínú church try gan ìgbà kan wà tó fẹ́ ṣe rice ó gbé báàgì rice kan gbà yẹn ó ní kó gbé lẹ̀ àǹtí má wọrí iṣẹ́ inú church tún nìyẹn má wọrí iṣẹ́ ó tún lọ́jọ́ kan báyìí tó tún wá já báàgì rice kan síwájú ọ́fíìsì mọ́tà lónìí wọn náà tiẹ̀ ló ní ká gbé wá àǹtí ó ti pọ̀ jù why all this ó try. ìwọ lọ máa rán àwọn èèyàn kan kí wọ́n lọ bá pé kó ṣe báyìí bẹ́ẹ̀ kíní ń bá wa ká òun láyà tọ́wá wa bọ̀ ọ wá ní àkílódé ní tẹ ló ń yọ ẹni lẹ́nu wáyé tẹ ló ń da wúmà yìí láàmú tẹ̀dẹ̀mọ̀ pé ó ní ìdí ẹ̀ tẹ̀dẹ̀mọ̀ parẹ́ òyà ẹ tún wá lọ ń stress ẹ̀ mọ́ bínú jáde máa ìyá máa lọ. àwọn tó ọ̀run ó tún wá padà bá ọ̀rọ̀ tá a sọ ibẹ̀ náà ló sì wà o ìwọ́dẹ̀ ti ní kọ́ máa lọ ó ti feel relief bó ṣe kúrò lọ́dọ̀ ẹgbẹ́ Àgbàlá ti gbà ń lẹ̀ o meanwhile àwọn tó ọ̀run sì ń padà bọ̀ torí iṣẹ́ tó ọ̀run wọn ni pé kán méṣọ̀ kàn gbà wá ìránṣẹ́ rẹ ni wọ́n tó bẹ̀ kán má gbà wá ìgbé ayé tó ń gbé nìyẹn brother kì í ṣègbé ayé tó dáa ìgbé ayé òpùrọ́ ni ìgbé ayé oníjìbìtì ni ìgbé ayé ẹni tí ò ní àkóyawọ́ ni kì í ṣe ìgbé ayé aláàánú ìgbé ayé aláìláàánú ni because nínú àní àwọn èèyàn wọ̀nyí nínú ìṣòro wọn ìlú tí ń jẹ nínú ìdààmú wọn ìlú tí ń sọlá báwo ló ṣe máa sọ fẹ́ni tí ń rewó pé kó wá sanwó ilé àwọn èèyàn kan tó bá fẹ́ help àwọn èèyàn tó fẹ́ sanwó ilé tó bá já àwọn èèyàn gidi mentor tí yín you can make an announcement ẹjọ́ o gbogbo àwa tá a rí légbé o gbogbo àwa tọ́lọ̀ ọba ṣẹ́gi ọ̀la fún àwọn èèyàn kan bẹ́nu church yìí you don't need to call them out don't let them know them ń gbé àwọn èèyàn yìí ni wọ́n ń nídìí owó ilé 30,000 naira ó túmọ̀ sí pé àwọn èèyàn tí tó fẹ́ san 30,000 naira wọ́n gbé láàrin ìgboro èèyàn mẹ́ta fẹ́ san 30,000 naira ìwọ gangan tó ọjà Àgbàlá ò lè sacrifice 100,000 naira kò dẹ̀ sẹ́ èèyàn kankan nínú ìjọ tó lè gbé 100,000 naira tó bá já àwọn church ńlá ni individual ni ó gbé
kì í ṣẹni tó tún ní problem láti sọ pé kó tún lọ kó wá Ọlọ́run ṣàánú gbogbo wa. gbogbo tẹ̀mí rí nìyẹn tí mo fi gbé lẹ́ẹ̀mejì mo fi pé pé téèyàn bá ń ṣe báyìí ó yẹ kó ra àánú gbà pé téèyàn bá lè ní ojú àánú tó báyìí if this lady could be this merciful gbà ó yẹ kó ra àánú gbà mo ní mo tún wà mo gbé tó ẹ̀mẹ́ta so pé náà wọn náà ìmọ̀ ọlọ́ba mo ní wá ṣe bó ti ní bí 6 million tó wà ní àkáǹtì báyìí àbí 6 plus wọ́n máa lọ sí hospital so at the fixed date that was upper week Tuesday èmi náà lọ ó rèpo sí mọ́tò church ó rèpo sí mọ́tò mi gbogbo wa lọ sí hospital mo tẹ̀lé wọn. ó rèpo sí mọ́tò church ó rèpo sí mọ́tò mi mo tẹ̀lé wọn wáyé tẹ wá sọ pé rọ́ọ̀ni lady yẹn ń pa ṣé lady yẹn parọ́ ni ó ní wọ́n ní kó wọ́n á rèpo sí mọ́tò òun rèpo sí mọ́tò bíi 250 or 280 or 290 ó rèpo sí mọ́tò wọn àwọn ò lè rèpo sí mọ́tò wọn tẹ́lẹ̀ tó bá fẹ́ jáde kí wàá lóore tẹ́ ẹ ṣe fárábìnrin gangan ẹ fẹ́ tẹ̀lé lọ sí hospital ẹ̀ ń ṣáàjì ẹ fẹ́ tẹ̀lé lọ sí hospital ẹ máa ń déètì ẹ̀ kó ń gangan lọ́gbọ́dọ̀ rèpo sí mọ́tò tẹ́ fẹ́ kó lọ ẹ fẹ́ gbé èèyàn lọ sí hospital tó bá ṣáàtà cab kò lè tó bẹ́ẹ̀ láéláé instead of ná 290,000 naira 290,000 tó bá gbé káàbù lọ ọlọ́ọ̀bá mi gbọ́n tó lè sànú ẹ̀ láti Ìbàdàn sí Ìlísàn Rẹ́mọ wọ́n lè gba 70,000 wọ́n lè gba 50,000 wọ́n lè gba 60,000 káwá pé wọ́n gba 100,000 kò ní sí stress ńbẹ̀ àwọn èèyàn tó gbowó oúnjẹ 100,000 naira torí pé wọ́n sìyàn lọ sí hospital sáwọn wọn fẹ́ tọ́jú ẹ̀ lọ́ọ̀ni ẹsẹ̀ jẹ́ èèyàn bíi méjì tí ó gbé láti inú mọ́tò sọ̀kalẹ̀ gbé lọ sí hospital kan wà bẹ́ẹ̀ tó bá ṣàtà cab lọ sí hospital àwọn hospital máa láwọn èèyàn tí wọ́n wà gbé sínú kíni trolley wọn tán fi máa ń wọ̀ yẹn tí wọ́n gbé sínú ẹ̀ láti hospital ìyẹn kàn sáà wọnú hospital ẹ pè wọ́n ń bẹ̀ àwọn náà ṣe ó jáde wọ́n wà gbé ṣebí customer wọn ni ṣebí patient wọn ni. wọ́n tó bá rí wa ní Ṣàgámù lọ́jọ́ nínú Ṣàgámù ìrántí orúkọ eré àyẹ̀mọ́ wọ́n kọ́kọ́ gbé wa yà lọ ṣe test ìdí tá a jẹ́ fífẹ́ lọ sọ́tò lọ́jọ́ yẹn ni pé táyìn bọ̀ ó ti rí 6 million last video tí màá ṣe fún ẹ̀ sìn jẹ́ kó jẹ́ pé a ti dé hospital wọ́n ti admit ẹ̀ màá wá jẹ́ káwọn èèyàn mọ̀ pé káàsán yìí yẹn wá o lady ti wà lọ hospital o owó tó ti rí báyìí 6 million plus o ó ti wà lọ hospital ẹ̀ má dáwọ́ orí dúró ẹ̀ má dáwọ́ àánú dúró week Tuesday yẹn pé that was the last life tí màá ṣe fún that was upper week Tuesday abadọ hospital mo ṣe test àkọ́ níbi kan àtúkúrò ń bẹ̀ àtúnlọ́bì kan ibẹ̀ yẹn wọ́n dúró 4 hours mo rò pé bóyá scan ní àbí test ìfàǹgbà tó sún mi nínú mọ́tò èmi gba itri kan lọ ibẹ̀ ni mo jókòó sí because a ní láti jókòó close to 4-5 hours nínú mọ́tò pé ṣàmọ̀ pé àti pé wọ́n ṣe scan lọ́wọ́ àdúró. ẹ dúró 2 hours hospital ẹ lọ kò sẹ́ tí wọ́n lọ sí hospital tí máa ń kájú second doctor lójú ni tó bá àtẹ́ẹ̀lì sí yàn lọ́wọ́ kọ́sẹ́ sọ pé kó fẹ́ tí àtẹ́ẹ̀lì sí lọ́wọ́ lẹ̀ kán wá dẹ́yìn lóhùn torí pé nǹkan jú ẹni tí lọ sí hospital gbọ́dọ̀ mọ̀ pé sùúrù ló ń gbọ́dọ̀ ní expectation yín ni pé kán admit ẹ̀ that is the only problem ẹ fẹ́ kán admit ẹ̀ sódà ká ẹ lè ṣe fídíò lórí bẹ́ẹ̀dì ńbẹ̀ bọ́ wọn admit ẹ̀ wọn ti admit ẹ̀ ṣé yọ admit ara ẹ̀ ni wọn ti dáyàn dúró lọ hospital ṣé yọ wà déédéé dára ẹ̀ dúró ni yọ sọ pé fún mi bẹ́ẹ̀dì mo fẹ́ sùn n fẹ́ lọ mọ́ because orí bẹ́ẹ̀dì lẹ ti fẹ́ ṣe lẹ́ti fẹ́ gbé lẹ́ti fẹ́ ṣe program ntẹ́yìn wà áfítà ní owó tí ó wọlé torí business lẹ́ ṣe lọ ajá yín ò torí olówó ẹ̀sọ́ dẹ kì í ṣe pé torí kó lè ba àsàn kárẹ̀ ò lè ba yàrá bí kan lè ba tọ́jú ẹ̀ lẹ́ṣẹ̀ lọ fídíò lẹ́ bá lọ ńlọ́jẹ́ kí wọ́n gba itri kan lọ níbi tán ti ń ṣe tẹ́ẹ̀sì wọ́n dá ẹdúró 4 hours ìwọ mọ̀ pé wọ́n dá ẹdúró tẹ́lẹ̀ àbá sọ fún ọ pé wọ́n máa ti ń jágbàlá Gabriel hospital wọ́n bá ti wàá mọ̀ kó lọ́ ẹ lọ́yọ̀ọ́ lọ hospital torí ẹ̀ náà wàá fi gbogbo àwọn patient tó kú lẹ̀ wọ́n wá attend sí patient ẹjọ́ wá. ọjọ́ yẹn náà máa admit ẹ̀ lọ́wọ́ àbí wọn admit ẹ̀ mọ́ lọ́jọ́ yẹn a waste owó ìpolówó waste owó bẹ́ẹ̀ a waste ẹ̀ torí pé ara nǹkan tó fẹ́ ṣe náà ló lọ ṣe. ẹ waste ẹ torí pé kì í sàpò yín ló ti jáde kì í ṣe torí pé ara nǹkan tó lọ ṣe náà ló lọ ṣe ohun tó lọ ṣe tẹ́sì kò ṣe kò ní ṣe tẹ́sì kan tó treat ẹ̀ wọn ni mọ nǹkan tó ń ṣe wọn ni mọ ibi tí nǹkan dé dúró kan tó mọ kó nǹkan kan tó mọ kábẹ́rẹ́ bò lára kan tó mọ famisi lára ni sádédé máa ń tọ́jú èèyàn ni. lọ ṣe scan àti test a padà wá sílé so nǹkan tó wá sí gbókè tó bá tó di next week Tuesday pé next week Tuesday ni máa admit ẹ that was Tuesday tó lọ yìí Tuesday jáwé ìdí ni Saturday kí n dé tòní
kò ní 28 àtúwà padà lọ ní Tuesday mi ò bá wọn lọ because n tó sọ fún ẹni pé ó ní wọn tún ní tí admit òun kò tún bẹ́ẹ̀ lọ ṣe another test again ó tún lè bọ́ sínú mọ́tò òun àtàwọn tí mo wá tún lọ. bó ṣe ṣàlàyé lánàá bó ṣe ṣàlàyé inú fídíò àná náà nìyí ó nígbà táwọn tó fẹ́ lọ òun tó repo sínú mọ́tò wọ́n fọ́ọ̀sì ẹ̀ láti repo sínú mọ́tò 285 àbí 290 close to 300,000 naira wọ́n tún débẹ̀ náà wọ́n tún jẹ wọ́n tún gbowó oúnjẹ èèyàn mélòó ní 400,000 naira jẹun kí là ń jẹ oúnjẹ fún inú fún oúnjẹ gbogbo oúnjẹ tí mo lè jẹ láyé ní ìsinyìí kò sí bó ti wù kó oúnjẹ wọn tó ń gbọdọ̀ ná 5,000 lórí oúnjẹ kí mo ń jẹ káàkiri lẹ̀ reality ni ń gbọdọ̀ ná 5,000 lórí oúnjẹ wọ́n sọ fún pọ́ wọ́n o yàrá ti sọ fún mi pé ó ti tó 5,000 pé sorry o kí lẹ tà because owó ọ̀rọ̀rùn kò kì í ṣe owó olóṣèlú tí ń flow tí mo lè máa ná anyhow so I will ask you n ti sáré kọ́kọ́ ronú ilé pé 5,000 yìí tó bá jẹ́ 5,000 méjì ọbẹ̀ tí wọ́n fi ṣe ní ìsinyìí àwa tá jẹ a máa pọ̀ o irú oúnjẹ dáadáa wọn á ń jẹ káàkiri ilẹ̀ yìí oúnjẹ wá èèyàn mélòó wá lọ́wọ́ jẹ́ ń jẹ 100,000 tán bọ́ 100,000 bí wọ́n ṣe rówó yẹn ni wọ́n ṣe ń ná wọn mọ value nǹkan tó yẹn wà fún wọn mọ value nǹkan táwọn yẹn contribute owó yẹn fún wọn mọ wípé ìdínrú adìẹ akẹ́yìndé wọn mọ akẹ́yìndé jẹ wọn mọ pé ìdínrú adìẹ wọn mọ pé àwọn tó ń dáwó yẹn pé kì í ṣe gbogbo wọn ló wà comfortable fún kì í ṣe gbogbo wọn ló dẹ̀ lọ́rùn nínú àìnílẹ̀ lòmíì ṣe ń mọ̀ pé ìkan sẹ́ẹ̀kan ló ń jẹ́ kẹ́ lòmíì ọ̀dáwó yẹn ọlọ́run kì í ṣe gbogbo wọn ló dẹ̀ lọ́rùn kì í ṣe gbogbo wọn lówó ń sàn lọ́wọ́ wọn no nínú àìnílẹ̀ lòmíì ṣe ń mọ̀ pé ẹni ló wà nínú ìrora báyìí bó ló ṣe máa fi báyìí ìkan bẹ́tà kan ọlọ́run tó dúpẹ́ ojú òun wọn tarẹ̀ ẹ̀yìn lọ́hùn ẹ̀yìn kan wá bẹ̀rẹ̀ sí gbà á jọ́sẹ́ ní àwẹ̀ wá nínú 100,000 200,000 500,000 800,000 just like that èèyàn mélòó ní gba sálárì 800,000 Nàìjíríà nísìn lè máa láfìṣẹ́ within one day nìkan wá máa dáná oúnjẹ fún ṣọ́ọ̀ṣì nígbà tí ò wá sí mbẹ̀ mọ́ ní ìṣẹ́ẹ̀sì oúnjẹ fara ṣọ́ọ̀ṣì yín wọn sísọ oúnjẹ lẹ fi ń pèrò wá ṣọ́ọ̀ṣì tí ni ṣọ́ọ̀ṣì tẹ fi tẹ́ẹ̀fọ́ oúnjẹ pèrò wá ń fọ́ọ̀sì àwọn èèyàn nìyẹn náà kì í ṣe nǹkan tó wá from their heart fún àwọn àjọsìn fọlọ́ oúnjẹ ló jẹ́ kérò ọ̀pọ̀ ṣọ́ọ̀ṣì yín oúnjẹ wọn wá jẹ so you are not operating church ó yẹ kí ìjọba wádìí church yín kí lẹ̀ ń ṣe ń bẹ̀. wọ́n lọ wọ́n bá a dúró yín fún àwọn ní àti wọ́n tún lọ jìnnà bẹ́ẹ̀ ògùn ní fọlọ́ wọ́n ṣe another test bẹ́ẹ̀ ẹ má gbọ́ òkè fún ìgbà tó ń ṣe test kiri báyìí ọjọ́ ògan ni ọjọ́ ìlànà fẹ́ lọ admit fún sọ́jú tó fẹ́ ṣe. nígbà tó ń ṣe test kiri báyìí sóun ló dédé ń ṣe test káàkiri àbí wọ́n sọ pé kó ṣe test. so bó ṣe wá dé lọ́jọ́ yẹn bó ṣe dé ní alẹ́ Tuesday bọ́ọ̀lù yẹn ṣe wáyé náà ni wọ́n dé lálẹ́ Tuesday bó ṣe dé èmi wà ní ọ́fíìsì so bí mo kọ̀ rí mọ́tò kan ta mọ́tò yẹn wọ́n bá ń di ẹrù ẹ̀ síbẹ̀ wọ́n bá pe méjì náà wọ́n ti mọ̀ pé kí ló dé sáǹtì ebe ẹ̀ṣẹ̀ ti hospital dé ni abẹ́ẹ̀dì jabọ ni ẹbí mọ́tò church ló gbé jáde ẹ̀sìn láti àárọ̀ tẹ́ ẹ̀sẹ̀ dé lálẹ́ yìí tí ó di bíi family mẹ́fà lọ àbí nǹkan wáyé kí ló dé kí ló sì àǹtí ṣé kò sí ṣe ti ṣe tẹ́sì tán ọjọ́ wo la fẹ́ because èmi sì múra pé lẹ́ẹ̀fẹ̀ sì kú ẹ̀ẹ̀kan lọ sí hospital upper week Tuesday káàdó láti àárọ̀ dalẹ́ ibi Tuesday tó tún lọ yìí náà tún lọ hospital lẹ́ẹ̀kejì gídé àwọn àbí náà. síbẹ̀ ló lè tẹ́ ẹ bá rí ẹ máa pìtì ẹ̀ àwọn tó wọ fẹ́ẹ̀sì 1 2 àwọn mẹ́fà kíni trolí hospital yẹn náà náà fi rólẹ̀ wọlé o you will pity this lady 1 àwọn mẹ́fà. náà tó bá dẹ̀ sọ̀rọ̀ lórí pé owó bá àwọn tíìmù wá báyẹn wọ́n ní owó báyìí wọ́n lówó báyìí ṣèbí nínú àánú náà ti ń ṣàánú ìbí nínú táwọn ìbá ṣe fún ẹnìkan ìwọ rèé àwọn ibìkan ló ti lọ tẹ́lẹ̀ tí wọ́n rí kankan fún ẹni ìwọ gán débi oníwọ̀n bí tó ti lọ oníkíní kan wá dá 90,000 fún ẹ kíní kan wá dá 70,000 fún ẹ àwọn èèyàn dá millions of naira ẹni tí wọ́n jọ wá gan tó jẹ́ brọ́dà wọn ẹ̀yin tẹ́ bá rẹ̀ nìkan ẹ̀ tó ń gbé lọ tó ń gbé lọ yàgbẹ́ ẹni ẹ̀ gan wọ́n jà ní ẹni ẹ̀ náà sá lọ ṣèbẹ́ nìkan la fà kalẹ̀ nínú foundation tó ń gbé káàkiri ibẹ̀ nìkan náà fà kalẹ̀ ṣèbí nínú àánú tó orí gbà inú ẹ̀ náà làwọn tó jẹ́ foundation workers ṣèbí inú ẹ̀ náà làwọn náà ti gbà sálárì wọn. Can you imagine? The guy is now coming out clear
because mo rẹ́ nìkan tí ń sọ lórí Facebook ń gbé ẹ fi máàlù yìí lọ́rùn sílẹ̀ òpònú ayérada ni ọ ni ọmọ ìsẹ́nu sàn jù ọ lọ orí làákàyè ẹ kúrú gan ọ̀rọ̀ lẹ́ni sọ kalẹ̀ yìí sọ̀rọ̀ pa àmọ́ ń tà ń sọ ni ó ti ṣe bí nínú àánú tán ṣe ẹni yẹn làwọn workers ó ti gba salary ṣé kò sí strategy fún ọ̀nà máa fi fẹ́ san salary fún àwọn workers ni so àwọn tó wà ní diaspora nìkan san salary fún àwọn workers NGO owó ló ti jáde wá báyìí tán sọ pé owó tán bá san fún aláìsàn tàbí tán ní kàn fi tọ́jú oúnjẹ fún yàn náà máa fi san salary fún ẹni tó dá NGO kalẹ̀ ṣé ní NGO wà fún nìyẹn tèmi náà sọ pé mo fẹ́ dá NGO mi kalẹ̀ àwọn tó jẹ́ foundation workers ìbẹ́ nìkan ló ń gbé káàkiri ìbẹ́ nìkan ló jẹ́ driver ṣẹ́ ọ̀rẹ́mú yẹn ṣe máa ń ṣe báyìí náà àwọn ìṣẹ̀mẹ̀ náà once a foundation is a foundation àwọn tó dẹ̀ jẹ́ workers foundation ìbínú foundation náà ni wọ́n ti benefit wọ́n ní wọ́n gba 4 million àbí kan níbo náà ti gba 4 million oníkan dáná fáwọn ẹni orípo sínú mọ́tò fi gbé lọ ohun tí mo kàn wá rí ń bẹ̀ ni pé ẹlòmíì kan sáà ń wá ọ̀nà láti jára rẹ̀ bọ̀ ẹ̀hún tẹ́ ìdẹ̀mú ni pé ẹni tí Ọlọ́run bá ti gbé ga ó ti gbé ga náà. ẹni tọ́lọ́run ń gbéga Ọlọ́run ní gbéga lọ́nà èrú kò ní gbéga lọ́nà jìbìtì Ọlọ́run ní gbéyàn ga lọ́nà ìlọ́nilọ́wọ́gbà ẹni tí bá ń lọ́yàn lọ́wọ́ gbà Ọlọ́run kọ́ ló gbéga òun ló gbéra rẹ̀ ga ẹnikẹ́ni tó bá sì gbéra rẹ̀ ga ọmọ àyè rẹ̀ ní tó kàn rí ni pé àwọn èèyàn kan ń gbìyànjú láti kí ni àwọn tó fẹ́ já ọbọ̀ kí ni náà fẹ́ já ọbọ̀ fún kí lẹ́jọ́ ń dù kí lẹ́jọ́ ń fà ọ̀nà wo ló ti disturb àti jẹ́ àti mu tiwọn nípa iṣẹ́ wọn ilé fìmọ̀ wọn nípa àwa wọn ládàá wọn lẹ́jọ́ èso wọn láfìmọ̀ wọn iṣẹ́ wọn ní ọ̀dà wọn lẹ́jọ́ mo tún ń bọ̀ pẹ̀lú blockbuster. foundation àti church ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tó ń ṣàánú tèmi ọ̀tọ̀ ìtọ́rẹ àánú lẹ́ẹ̀kọ̀ọ̀kan foundation wọ́n ń gbé èèyàn wọ́n ń ṣàánú fún wọn sẹ́mi ni mò ń di kámẹ́rà mú ni sẹ́mi ni mò ń gbé yẹn káàkiri ni ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó wà lábẹ́nu sẹ́mi ni mò ń ṣe ni èmi kọ́ ni mò ń ṣe àwọn wọ̀nyí náà inú wọn gbọ́dọ̀ dùn ọjọ́ òní mo gbé wọ́kàsì kan wọ́n sọ ẹ̀fẹ́ bá ń ṣàánú wọ́kàsì mi o láyéláyé ìbínú àánú náà ni àánú wà ìbínú àánú náà làánú wà wáyé ògbó ní fún Ọlọ́run lókè ọ̀run ẹ̀yìn Ọlọ́run oníkálukú ó gbà bó bá ṣe ṣe lọ́dọ̀ náà bẹ́ẹ̀ ní ti Agbala Gabriel Foundation a ti di àpáta tí ò ṣe forí sọ bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá wa ti di ẹyin ó bá kàn forí sọ orí ìlú kan tún yán dá àdìbò àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tẹ̀ ń pariwo wa náà àwọn tí ó tún mọ̀ wá tó tún mọ̀ wá sí ìfá àná yìí ni wọ́n tó dábí 4 million àná yìí. àná ìnáwó tó dá 4 million kan fáwọn arúgbó. 4 million naira gbé Agbala máa tó gbẹ́ lómi gan láàárọ̀ ìbàbá kan ìrẹsì Ọlọ́run wọn ní stroke bàbá yẹn ti wù àti pẹ́ afákàntì bàbá olẹ́ bàbá lẹ̀ bàbá ó lọ tún ara wọn ṣe ẹ sáfẹ́ dènà máwọn tó fẹ́ rà ànúgbà ẹ̀fẹ́ yẹn lè dènà mọ́ wọn we won't stop it come 100 times ní stop ẹ̀ ẹ má stop ẹ o 100 times àdàbí tó bá jẹ́ pé ọgbọ́n àti jẹ ọgbọ́n àti mu táwọn ò fi jẹun táwọn ò fi mọ̀ làwọn lórí táwọn ò jẹ táwọn mọ̀ Ọlọ́run ti ṣe ògùn nífọ̀ bẹ́ẹ̀ kó possible kó rà ànúgbà àwọn tó dẹ̀ jẹ́ tí tó dẹ̀ ṣe àwọn tó ṣùgbọ́n rẹ inú àánú làánú gbé then number 2 àwọn èèyàn kan náà tún wá tó jẹ́ pé wọ́n pè wọ́n ní kọ́kọ́ lọ sí ìkìnnà ṣọ́ọ̀ṣì ọ̀pọ̀lọpọ̀ náà nílò àwọn tó jẹ́ pé inú àánú yẹn náà ti ṣàánú inú àánú láti ń ṣàánú ẹ wá gbọ́ ẹni bá rà àánú gbà tó wá ṣàánú nínú àánú ẹni bá rà àánú gbà tó wá ṣàánú nínú àánú ò ní tán lé ẹni yẹn ẹni tó rà àánú gbà tó ṣàánú nínú àánú tó rí àánú ò ní tán lórí. àánú kí lẹni tí ò tí ì rówó sọ́jírì rí gbà ẹni tí ò tí ì rí àfuyè owó tó fẹ́ fi ṣe sọ́jírì tó gbà tẹni kó tó máa ṣàánú nínú àánú kí lórí gbà ẹ má jẹ́ àrìn jìnnà lórí ti kò sọ̀rọ̀ gidi nu tó tún sọ mọ́ ibi tó tún ti ń polówó foundation ló tún kù ń bẹ̀ ẹ já gbọ́rọ̀ lẹ́nu tìyá àbejì ọmọ aráyé lè pápápá ni mo máa sáré rọ̀ rẹ̀ mo mọ̀ kí mo ti gba táìmù yín o ṣùgbọ́n àgbòjọ́ kí ìgbàjọ́ kan tì ẹ já ọjọ́ tá a bá rí ibi náà ní kíbi ọwọ́ lẹ̀ mọ́jà tó extend ẹ̀díjọ́ mi mọ́ pápápá. ẹ ṣe màmí ẹ ní dààmú a rí pé à ń rí lẹ́gbẹ́ tòótọ́ ṣùgbọ́n ilé tẹ̀yìn ò gbàwé sọ́wọ́ báwo lọ́kàn èèyàn ṣe fẹ́ balẹ̀ lórí ẹ̀ àríwò ẹlẹgbà ìgbà tí Muyideen jáde tí wọ́n gbé ìwé fún Muyideen mo try láti lọ bèrè fún tiwa náà wọ́n jẹ́ kó yé mi pé wọ́n àṣẹ ẹ̀ tí gbà ní àwọn ò rí so later wọ́n ní kí n má wọ́n rí ìwọ̀n abàmì wa ọ̀rọ̀ yẹn tún di early last year mo tún padà lọ manager mi kí wọ́n porúkọ ẹ̀ ìyẹn fi ìwé yẹn hàn mí báyìí ó ní kí n wò ó ìwé yẹn wálé. ṣé ẹ gbọ́ nǹkan tẹ́ ọmọ ìyá àbejì ọmọ aráyé lè sọ
lóòótọ́ làwọn ń gbélé ṣùgbọ́n wọn ò fáwọn níwèé lé Bóríyọmí Hamzat ọba tẹ̀lé Muyideen dé Agbala Gabriel lọ́jọ́ yẹn kò ní gbà wélé Bóríyọmí ọba béèrè wélé yẹn kò ní gbà ńgbà tán wá fún Muyideen lágbín nílé tán fún níwèé lé ǹjẹ́ Muyideen ní access sílé yẹn ilé tẹ́ bá kọ́ fún mi ó yẹ kí n lè wọ ọbẹ̀ ńgbà tó wù mí wọ́n sọ fún pé àwọn nílẹ̀ ní Kòròdú àwọn nílẹ̀ látàn ọ̀tà owó tẹ́ bá gbé wá bá mọ̀mọ́ fi kọ́lé bẹ̀ ẹni dandan nú ọgbà yín Ìbàdàn nìkan kọ́lé sí òpònú kan wá ń sọ wípé ká fi máàlù yẹn sílẹ̀ sóòrò pé àmọ́ ń tà ń sọ ni ó rò pé gbogbo alágọ ni ẹgbẹ́ má jẹun dá yín lára gara. ok sáyẹ̀nsì ẹ bá mi mú ọ ní ó ní kò tí ì yá kí n ṣe ọdún sùúrù náà. náà ẹ̀gbọ́n nǹkan tí wúmà yẹn sọ ọmọ màmá ni ìgbà tí Muyideen gbàwé tiẹ̀ àwọn náà sọ fún wọn pé ìwé tọ̀dọ̀ tiwa náà bá wa mú wọn láwọn àṣẹ tí ìgbà ní àbòsí nìyẹn ìwọ tó fún yàn níwèé mọ̀ pé ò fún yàn níwèé ọmọ ẹni tó fún níwèé ókè o ọwá ní ó mọbi tó wà ìkànnì àwọn wọ́kàsí ẹ̀ ọwá fìwé yẹn hàn wúmà yìí pé ìwé yín rèé o that means sọ fún ọ pé àti ìfún ẹni o ìwé yín rèé o ní wá ní àyíbá mi sáyẹ̀nsì kẹ́ fún mi wá ní bóun bá dánrú ẹ̀ wò ìyọ́ jẹun o. so nǹkan tí mo mọ̀ nìyẹn mọ́tò tó rà fún màmá yín gbà bẹ́ẹ̀ wọn kọ́. ẹ ṣe sà mọ́tò tí wọ́n rà láti ìgbà tí wọ́n ti gbé mọ́tò dé mọ́tò ò gbádùn mọ́tò yẹn ò gbádùn rárá wọ́n ti gbé àìmọye ìgbà tí mo ti fi mọ́tò gbé màmá lọ sí church tó ṣe pé padà gbé mọ́tò yẹn wálé ojú ọ̀nà ńbẹ̀ yẹn ni mọ́tò yẹn wà kù. ẹ dúró láàrin yẹn náà wọ́n ti. Folúkẹ́ Dáramọ́lá wà ń bí o náà wọ́n ra mọ́tò bá kú jẹgẹ fún yòó níyà wọ́n gba lọ́dà ni ẹni ẹlẹ́ni ní ẹ bá dá 4 million pé kó fi ra mọ́tò yọ ìyá wa mọ́tò 1.2 million naira rà yọ ìyá gba lọ́dà sàgbẹ̀ lójú yòyò àwọn èèyàn kọ́ńgá tí wọ́n ti yọ nọ́mbà kó ń bẹ̀ wọ́n ti kún dáadáa wọ́n ti yọ nọ́mbà kó mẹ́fà tẹ́ bá ti rí nínú nọ́mbà wọ́n ti ra mọ́tò fún màmá o fún birthday bákú jẹkẹ wọn ò tún ra mọ́tò lórúkọ ìyá àbèjì ọmọ aráyé le wọn à kọ́lé lórúkọ ìyá àbèjì ọmọ aráyé le wọn ra mọ́tò lórúkọ ìyá àbèjì ọmọ aráyé le orí ilẹ̀ Àgbàlá Gabriel wọn kọ́lé sí. So what are you talking about? wọ́n ra yẹn ṣé orúkọ yìí ni wọ́n fi rà. orúkọ wa kọ́ o orúkọ wa kọ́ o. tó bá yẹ kó orúkọ yìí ni màá sọ pé kì í ra mọ́tò fún yín wàhálà tó wà kù lára mọ́tò wàhálà yìí ni ṣùgbọ́n tó bá yẹ pé kì í ṣe orúkọ yìí ni wọ́n fi rà then we have another case under. give me a minute sir sherry situation ọ̀rọ̀ yẹn is way beyond your. Sister Folúkẹ́ Dáramọ́lá ló ń sọ̀rọ̀ yìí òun ló ti kọ́kọ́ ẹ̀bù màmá yìí láti bá wọn gádà 7 million naira màmá ìyá àbèjì ọmọ aráyé lè ṣe mistake tọ́pọ̀ o ń bá wọn gádà 7 million naira after that 7 million naira lẹ́sẹ̀sẹ̀ wá gbéra wá s'Àgbàlá Gabriel níbi tẹ́ ti fẹ́ wá sìn rú 7 million naira Folúkẹ́ Dáramọ́lá ní kẹ́ lọ gbalé kí màmá yìí kọ́kọ́ wà òkè kẹ́ gba ẹni tí ọmọ tọ́jú wọn fún wọn ẹgbàlé ẹgbà ṣọ́ọ̀bù fún ẹrajà síbẹ̀ kí wọ́n máa jókòó síbẹ̀ kí wọ́n máa tà á ẹlẹ́nìkan darí yín lọ s'Àgbàlá Gabriel láti lọ fìyà oníyà jẹyà Àgbàlá Gabriel ọ̀nà làwọn wà báyìí wọn sì kó ń bẹ́ o ilé tí wọ́n gbà owó máa díù ọjà tí wọ́n rà ṣọ́ọ̀bù wọn ló ti bàjẹ́ ẹnìkan sì ní ká fi Àgbàlá lọ́rùn lẹ̀ ká jí orí mú mi ńgbà táwọn èèyàn kan ò rí mú mi nípasẹ̀ tiẹ̀ bó lòun ó sì wá rí mú mi bí èèyàn bá ti káàsì ó káàsì nù púrọ́kì níyì ẹ̀tẹ́ ní kángun rẹ̀ irọ́ lè sáré fógún ọdún dọ́tò tó bá ti dé náà ni wàhálà dé bá rọ́ kò síbi tó fẹ́ sásí mọ́ kò síbi tó fẹ́ gọ sí mọ́ lẹ́yìn ìka àákò tiẹ̀ ló dé òun táwọn kan ti dé sẹ́yìn wọ́n gbà fọ́lọ́ ni òun náà gbà fọ́lọ́ ni gbogbo agídí tí ń ṣe lẹ́ẹ̀kan àwọn kan fẹ́ fà wọ́n wálẹ̀ ní gbàdógóje ẹ gbọ́rọ̀ yìí tán kẹ́ ẹ tó máa ń tó ṣẹlẹ̀ Fúnkẹ́ Akínyàbí Folúkẹ́ Dáramọ́lá ní sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó ń ṣàlàyé bó ṣe jẹ́. The way you are looking at this. Apart from the physical perspective, there are other spiritual implications to it. Sherry, sir, at least nínú ayé èmi náà at least I still have 1 or 2 leg works. But Sherry, ìgbà tí kìnìún máa fi báyìí tí àdàkàdàgbà yẹn máa fi ṣẹlẹ̀ ojú lásán ò ṣe é ṣe wèrè ni. Then they were already incapacitated. That was why I was telling her wípé ẹ má gbé woman yìí lọ sí Ìbàdàn. Tẹ́lá gbé woman yìí lọ sí Ìbàdàn, she will not be able to come back to Lagos. So Sherry kìnìún ó ti mọ nǹkan tó ń fẹ́ ṣe, he had a pray ẹni tí aṣọ tó ń ṣọ́yàn ni. You understand? ó ti target kìnìún ẹgbẹ́ kìnìún yìí bóun ṣe máa ṣe lélẹ̀. Now táwọn ìgbà tí lẹ́yìn ìjọ pé àwọn tó padà á sọ pé àwọn ti gbálẹ̀ fáwọn ṣe fáwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbólóhùn social media ni. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbó wípé aláìmoore ni kìnìkan ó pariwo síta náà.
because at some point she came to me and she told me wípé òun rí báyìí pé bóyá ẹ̀mí òun wà fẹ́ clear sí bí báyẹn ṣe ń ṣe ìyẹn sí táró kẹ́mi ó sọ wípé òun fọwọ́ mi ò fẹ́ clear pé bóyá ó fẹ́ máa ṣe pé bóyá nǹkan yíwà àtà tó pé ó fẹ́ máa ṣe sóhun ó fẹ́ máa ṣe so by that time wọ́n ti wà ní páńpẹ́ kò sí nǹkan tó lè ṣe mọ́ because ó ti wà ní already. àwọn tó ń dẹ̀fọ́ ló pè wọ́n jẹ́jẹ́ wọn náà jẹ́jẹ́ òun lójókòó tó wá at the end of the day. So even if they had been reported by that time, a lot of you will think that they are just telling lies. Kò sí nǹkan tó lè ṣe by that time because everybody was in the good book of everybody, especially in the diaspora. Agbala Gabriel was in the good book of everybody. I was crying for days. My DM was bombarded. People were cursing me. People were saying a lot of rubbish about me. So èmi dájọ́ ìbò yìí nígbà wọ́n yẹ ọ̀gá tó wọ́n dé celebrity ẹ máa ṣàṣọ àwọn tó help báwo ló yẹ fẹ́ sọ̀rọ̀ tí ò ní problem kò sí bá yẹ fẹ́ sọ̀rọ̀. I remember nǹkan tí sísá Folúkẹ́ sọ yẹn ṣé mo pé láàrin kan ọmọ màmá ìbejì ọmọ aráyé le ó refuse láàrin kan pé òun àwọn òdúró sí Ìbàdàn mọ́ àwọn èèyàn ṣépè wọ́n fúnlẹ̀ woman yẹn kí wọ́n I remember that so it's not like that gbogbo ìgbà yẹn àwọn diaspora fọ́ fún Demola Agbala Gabriel gidi kan they are not ready to listen to anybody then. Yes bẹ́ẹ̀ni around that time lọ́pọ̀ kí TikTok page mi kọjá. Okay now nǹkan tí ó wà lẹ́sìn kí ni nǹkan tí àwọn èèyàn I'm not gonna say one person okay ẹ máa pè mí kí n sọ̀rọ̀ mi kí n dédé gòkè what is the next thing téèyàn lè fi sìn to settle all this. because ó ọgbẹ́ ìbílẹ̀ ẹsẹ̀ ẹgẹ́ tó ní lérò pẹ́ tó sọ̀rọ̀ nípa ilé yẹn ṣé ilé yẹn ṣé tí wọ́n ní tí wọ́n béèrè ìwé ilé yẹn jẹ́ ká béèrè báwọn wọ́n ṣe ń jẹ tán ṣe mọ̀ níbi tán. ilé yẹn wà important okay let's go for that. Every couple almost 10 million. I never account to one sanwó sí. Ìgbà tó wà bíbí last year 2 years ago. Tọ́ bẹ̀ sí pé wọ́n ní ṣe bí woman yìí sọ wípé ẹbí máa yìí sọ pé òun máa take care ní ti ṣé Agbala Gabriel take care náà pé kò take care ni màmá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ni wọ́n pé at least wọ́n pé ìyá mi náà ni mi ò ṣáà lè díjú tán. So ọjọ́ mi màmí orí ti máa ní in the small money I have I will tend to them because that's how I do my little NGO because at some point I was not able to face the shame because the shame was too much. Everybody on that I was not asking me pé àbí mo ń náwó lọ I felt so báwo ni orí ṣe wá dìbì mọ́ mi lọ ní ọwọ́ báyìí. So why you had the first specialty to kọ́kọ́ gbọ́ ìsìn àbẹ̀jì ó gba owó kan ọmọ yẹn ní 240 pẹ̀lú owó àwọn. Adébà over 50 million owó tó wọlé because ìyá àbẹ̀jì ni bọ̀bọ̀ ìfi bẹ̀rẹ̀ sí méèkì tó fi bẹ̀rẹ̀ sí wọnú àwọn actors ìyá àbẹ̀jì. ẹ wọ́n nǹkan tí Folúkẹ́ Dáramọ́lá sọ Esabod ló kọ́kọ́ sọ̀rọ̀ Esabod ní orówó gan lára ìyá àbẹ̀jì at the end of the day ńgbà tán béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n tán béèrè lọ́wọ́ wọn bóyá 250,000 naira ń ló fún wọn látọ̀ gbogbo owó tó gbà ní sọ pé ó máa rówó tó 50 million lára màmá yẹn wọ́n ti rówó sẹ́yìn gan o yahoo pé o yahoo lè lẹ́ everybody o yahoo ní babaláwo o lè lẹ́ everybody yahoo ní babaláwo o lè lẹ́ everybody yahoo làgbàlá gébú o lè lẹ́ everybody. Ìgbà tí bàbá Àgbákò tí bàbá Àgbákò wà láyé bàbá Àgbákò àlífò ìṣẹ́bẹ̀dẹ̀ fún ọmọ aṣẹ́bẹ̀dẹ̀ fún ọtọ́ ìmẹ́wàá tó ń ṣe lọ gbé wọn náà lọ́sọ̀ gbé wọn ní ilé tó gbé wọn lọ ìgbà tó gbé wọn lọ bàbá yẹn kò tó gbé fóònù bàbá yẹn kò gbé fóònù ọjọ́ tó wọ́n ní kọ́kọ́ wọn wá máa bẹ̀rẹ̀ ìgbà tó wọ́n ní káàdì wọ́n ní ẹ̀mọ́ pàgbàlagbà ní kí lè wọ́n lọ sínú oko because when you get to Ìbàdàn tó máa fi wọ́n níbi tó wà yẹn wà ní 1 hour lórí ọ̀kadà bẹ́ẹ̀ ni 1 hour lórí ọ̀kadà tó máa lọ wọ́n ní mo ṣe gbọ́ because I sent some guys there to go and check. At the end of the day, bàbá Àgbákò sọ pé bóyá 100 or blessed money bóyá 100 àbí 200 ní dádì ẹni ò fẹ́ wàhálà ẹni ò fẹ́ stand up tẹ́lá tí mo pé ẹgbẹ́ kí Agbala Gabriel máa gbé yín ẹ má pè mí mọ́ bí bàbá ìsọfún mi pé alálálá pé kò sí nǹkan tó kọ àwọn pẹ̀lú báwọn ọmọ anybody rí pé àwọn ọmọ ọ̀hún náà máa sọ fún àwọn wípé káwọn pé àwọn kan náà máa gbà àwọn actors náà gbàgbé àwọn lọ pé káwọn lọ síbẹ̀ but àti gbà ẹ báyìí mo kàn ra máa ń mi ò fẹ́ wàhálà because I didn't want unnecessary controversy again mo dọ̀rọ̀ dákẹ́ and I step down on my social media on my NGO. wọ́n fi ẹnu bẹ̀ jẹ́ gbọ́ngbà yẹn bí wọ́n kò kò má bà ní wọn ní àwọn ọ̀pọ̀ jáde fún àwọn. ọkọ̀ máa lò. ọjọ́ wo ni bẹ́ẹ̀ orúkọ jẹ́ orúkọ tó yẹ kó fọ́ọ̀tì yẹn àtọ́gbọ́mọ ìyá àbíjì she's not sincere at all. because ìyá yẹn kí lorúkọ ẹ̀ gangan náà adé kí lorúkọ ẹ̀ ọmọ Adéròǹkẹ́. gbádùn etí Dáramọ́lá ṣe pẹ̀lú ìjìwé fún ìwọ ó yẹ kó wú fún ẹ kì í ṣe pé inú àkáǹtì ni wọ́n ẹ̀ fi betray ẹ̀. ok hello ma. hello ẹ ṣe dábàlà. ẹ ṣe ma nígbà
nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mà àwọn ò sí ní Nàìjíríà nígbà tí kíní stroke wọn yẹn bẹ̀rẹ̀. I called am, I couldn't get through. Fẹ́tíà Yakalid àwọn náà bá mi bá wọn sọ̀rọ̀ wípé nǹkan ṣe dábò wọn sí Nàìjíríà gbà yẹn. So kó tó jẹ́ àwọn onítíátà tí wọ́n rí fídíò tí mo ṣe fún wọn nígbà tí wọ́n dẹ́mi wọ́n ti mọ nígbà yẹn àwọn onítíátà ló gbé màmá síta nígbà yẹn káwọn tó dé immediately tó dẹ̀ dé wọ́n take it up wọ́n ṣe take it up àkáǹtì màmá ni wọ́n fi síta táwọn èèyàn ń fowó sí bọ́ láàrin bí àwọn ṣe gbé wọn ara àwọn tí ó jẹ́ kíní màmá tó jẹ́ ọ̀rẹ́ ìyàwó màmá tó wà ní diaspora àwọn ni wọ́n rí kíní yẹn lórí kíní wọn lọ́ pè mí woman yẹn ó dẹ̀ sọ fún mi pé kí n gbé wọn lọ Ìbàdàn mo ní Ìbàdàn mi ò lè gbé wọn torí mi ò lè dá wọn gbé èmi nìkan ò lè dá wọn gbé bọ́ ìgbà tẹ́ni yẹn tó ti sanwó Uber fún wa pé gbogbo bàtà ń sọ yìí gan owó tó ti wọlé gan is about 4 million bọ̀ ó ṣàyìn sí pé wọ́n máa kọ́lé fún àmọ́ ni. Owó 4 million náà ẹ má bínú it was about 6.7 almost 7 million subsequently about 7. ẹ ló mà lẹ́tà ọ̀nà wọn padà wọlé tí mo wá ṣàlàyé fún yín ó ti wọ 7 million owó tó wà nígbà yẹn tí mo fi gbé wọn tó wà lọ́wọ́ mi is about 4 million tó wà lákàntì wọn is about 4 million agbábẹ̀ lọ sí ọ̀dọ̀ Kasinati fún wọn ní 500 sí. ṣé dákun gba tí a ti ní 4 million lọ́wọ́ sọ yẹ kí wọ́n tó dorí kọ̀nà Ìbàdàn ní tí ó ṣe ní gbọ́ ẹni títí ń tí ò tó tí kékeré ò tó púpọ̀ àmọ́ jìnnà sírò wọn torí kékeré kán farabalẹ̀ fáwọn tí ń dáwó fún wọn lọ́dọ̀ Folúkẹ́ Dáramọ́lá wọ́n ti dá wọn padà dá 7 million fún yín bóyá láàrin ọ̀sẹ̀ méjì ni o bóyá láàrin ọ̀sẹ̀ kan péré ni o bóyá láàrin ọ̀sẹ̀ méjì ni o bóyá láàrin oṣù kan ni owó yìí náà kì í owó yìí sí i níbi tọ́lọ́kọ́bọ̀ làwọn èèyàn ń dà ó sì wáá rí rájọ pé 7 million naira no bí wàsá o láyé ìgbà yẹn nígbà yẹn nǹkan ò tí ì wọ́n báyìí o dọ́là ò tí ì lọ sókè o débi pé yóò padà wálẹ̀ báyìí o owó ńlá ni 7 million nígbà yẹn ó gba therapist ó gba nǹkan fún màmá ó rògùn fún màmá ó gbalé fún màmá kò pọn dandan ní condition tí màmá yẹn wà ká máa lé pé kán kọ́lé fún n tó tì wọ́n sínú wàhálà lélẹ̀. So from Kasinati lágbàdé ibi báyìí wíjì ó pé kí máa yẹn bá wa sọ̀rọ̀ kí wọ́n ṣe nǹkan tá a fẹ́ kọ́ tẹ̀lé mi at least èmi ní ilẹ̀ tó jẹ́ ilẹ̀ chọ́ọ̀chì tèmi èmi ṣáà ni mo nílẹ̀ àwọn ọmọ sọ bẹ́ẹ̀ yìí náà gbà yẹn tẹ́yìn náà dẹ̀ ní a máa wá nǹkan ṣe sí tàbí káwọn kọ́ gẹ́ẹ̀tì ilé náà kí màmá tiẹ̀ kọ́kọ́ wà náà pé a máa ṣe nǹkan lórí ilẹ̀ yẹn later. first aid nìyẹn ní Folúkẹ́ Dáramọ́lá máa advice ẹ̀ wá ẹjẹ́ àkọ́kọ́ gbalé fún ọ ná wọn èyí kọ́lé lóòjọ́ ilé òsè kọ́ lọ́sẹ̀ kan ilé gba processing ẹni màmá yìí ń gbé lọ́dọ̀ àbúrò rẹ̀ kan àbúrò rẹ̀ tí ń gbé lọ́dọ̀ ẹlẹ́mọ́jọ́ ọmọ yìí ó lè mọ́jọ́ ọmọ bàbá ẹ̀ ẹ̀yin ni ẹ lè help ẹ̀ wọ́n ti lè máa inconvenient ẹni ẹlẹ́ni you can say irú ilé wo lẹ́ni yẹn gangan gbé sódìdí flat ni sódìdí building ni ṣé yàrá kan ni ṣé room and parlour ló ń gbé ṣé self contained ni wọ́n àwọn mélòó náà ń gbé bẹ̀ tẹ́lẹ̀ sóhun àtàwọn ọmọ ẹni sóhun àtọkọ ni gbogbo àwọn kan ẹni level mi àbá fẹ́ gbé lọ́dọ̀ èèyàn ó níye gbèdéke àkókò tó fi gbé tó fi páàkì ẹrù ẹ tó fi lọ padà ìṣe ká dó tẹni ẹlẹ́ni lọ́rùn ó ti fún gbèdéke àkókò láti kúrò kì í ṣe àkókò tẹ́ fi dúró de pé kẹ́ ẹ kọ́lé ẹ̀rì gbalé best solution. So mo tún sọ ti Kòròdú tẹ́lẹ̀ wá gbàjáde náà fún wọn pé bí wọn bá lè lọ sátọ kọ́ lọ sí Kòròdú bọ́ wọ́n yìí sí wọ́n tún kọ́ mi lójú pé kí n dáhùn lẹ́tí bá fún wọn pé bí o lè gbà káwọn ṣe nǹkan àwọn tí fẹ́ bọ́ sí láìpẹ́ kí n dáhùn kí n sọ̀rọ̀ bọ́ kó tí kò fi máa sọ. Àgbàlá wọn ṣe é gbẹ̀gẹ̀ títí sọ́tẹ̀. níjọ́ yẹn Àgbàlá rọ̀ sí wọn. pé kí n dáhùn wọ́n ti sẹ́ẹ̀tì fóònù wọ́n ti fẹ́ bọ́ sí láìpẹ́ wọ́n ní kí n dáhùn pé torí náà wọ́n ti bọ́ sí láìpẹ́ ń sìn àwọn èèyàn máa dáwọ́ ilẹ̀ pápá ń sìn ibi dẹ̀ àwọn máa rà sí o àwọn ò lè lọ bí kankan. ngbà tó wáyé wọn ẹ ṣe ìtọ́wọ́ bàbá rọ̀ yín gbà yẹn so ìgbà tí wọ́n tán ṣe nǹkan tó máa ṣe tán tí wọ́n gbé àwọn tí ń lọ ralẹ̀ bímọ àwọn ọmọ ṣẹ́ ń wọ àwọn ibi ilẹ̀ yẹn làwọn lọ báyìí immediately bọ́n ṣe lọ ní ẹni tí ó fẹ́ fún mi ní márùwá true yín náà pè mí pé márùwá mi ti rẹ́dì kí n wá gbé and I go back to him pé mo máa fi. true Folúkẹ́ Dáramọ́lá náà fi fọmọ ìyá mi àbí ìyá àbíjọ maráyé lè ní márùwá lẹ́yìn táwọn èèyàn dáwó fún un true Folúkẹ́ Dáramọ́lá ló bá wọn gba ilẹ̀ kan jáde ní Kòròdú Folúkẹ́ Dáramọ́lá parí oore o wọn fún láǹfààní láti parí ẹ̀ ni o ó ń bá oore wọn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kálò ni wọ́n fàkóso ìgbésí ayé màmá yẹn lé lọ́wọ́ ni ìyẹ́ ìgbésí ayé ìyá yẹn ìbá dáa being artist being senior colleague being bí màmá tí Folúkẹ́ Dáramọ́lá mú màmá yẹn kò sówó màmá tí ó rò mọ́ lásọ torí bí ọ̀pá fún Folúkẹ́ Dáramọ́lá torí bí ọ̀pá kò sówó kankan tí ó rò wọn lásọ gbogbo tí wọ́n bá gbà nú àkáǹtì mọ̀mọ́ ní gbà á sí kò sí ẹ́bà béèrè lọ wọn pé ẹ mú iye kan báyìí wá
ẹ̀yin náà lẹ́ ń jábọ̀ fún pé iye báyìí lẹ pa ọkàn rẹ̀ ń dẹ̀ ń balẹ̀ ń pé ẹ máa rí tọ́jú òkè owó tó wà lọ́wọ́ yín kí lẹ́ẹ̀ fi ṣe báyìí ẹ̀já gbalé ẹ̀já ra nǹkan màṣíìnì ló fi tọ́jú màmá oríṣiríṣi nǹkan ni wọ́n rà. wọ́n sì ní sílẹ̀ o àwọn tí àti Folúkẹ́ ní kí wọ́n fún mi ní márùwá wọ́n ti pè mí wọ́n ní kí n wá gbé márùwá mi wọ́n fẹ́ lọ. why did he move? ó ti gba ṣọ́ọ̀bù fún yín ó ti ra márùwá fún yín why did he move? Àbí? àti ìgbàlẹ̀ gbà yẹn àti ìgbà ṣọ́ọ̀bù gbà yẹn mo ṣí náà ṣì wà mo ṣí òun la wà ẹni àbúrò wọn sì mi la wà ìyẹn dẹ̀ fún wa di on the 28th of January pé ká fi kúrò bẹ̀ àti ìgbàlẹ̀ gbà yẹn so ìyẹn ló jẹ́ kí n wò pé tó bá ṣe yí pé tilé náà fẹ́ bá wa kọ́ kí n lọ bá kí n sọ bí sílẹ̀ wá fún tó bá rẹ́dì láti bá wa ṣe màá wá bí ìgbà tí Folúkẹ́ yìí wọ́n á lè jọ bá wa ṣiṣẹ́ yẹn papọ̀ bọ̀ ó ń yìí sísì bá kò lọ síbi kankan wọ́n yìí sísì so ìjọ kejì ni mo ṣẹ̀ṣẹ̀ wá pé àti Folúkẹ́ wá bínú lórí fóònù lọ́wọ́ ní kí ló ní tí mo gbé màmá yẹn lọ sí Ìbàdàn wọn ní ẹni tó ní kí n gbé wọn lọ́nà lórí kí n gbé wọn pé kódà ẹni yẹn ló sanwó Uber àti Folúkẹ́ bínú gan mo wá ní òkè pé kọ́ bínú pé mo ń bọ̀ wá bá wọn mo ń bọ̀ wá sílé wọn and I went to her place láti lọ bá wọn bí mo ṣe lọ bá wọn àti Folúkẹ́ ní ohun tí mo ṣe yẹ pé àwọn lè bá mi bẹ́ẹ̀ tiẹ̀ pé wọ́n ní jẹ́ kí n gbé màmá kúrò Ìbàdàn mọ́ wọ́n ní ìyá tèmi ní ọwọ́ mi ni mo fi gbé lọ sílẹ̀ màá gbé kúrò ìjọ yẹn lè ní àti Folúkẹ́ ṣẹ̀ṣẹ̀ wá lọ rẹ́ǹtì ilé lálọ́ yanjú ọ̀rọ̀ ilé àtọ̀rọ̀ṣọ́ bá a lè ṣe yanjú ẹ̀ immediately ni mo kẹ́rù wọnú ilé yẹn mo ṣẹ̀ṣẹ̀ wá sí Ìbàdàn ó ní mo wá fagídí gbé wọn tó fa tí wọ́n fi drag wọn gbà yẹn. ṣé tó fi fagídí gbé wọn gbogbo nǹkan tẹ̀ ní láti fi treat màmá. nǹkan tí mo fi fagídí gbé wọn ni pé nígbà tí mo ti ní kọ́ka lọ sí Kòròdú ká wá lọ bá wa kọ́lé sí wọn ní no ẹ ká lọ sí àtọ́ tí mo nílẹ̀ sí ká wá lọ bá wa kọ́ sí ẹni no ẹni bíbá yẹn fẹ́ mo dẹ̀ wo bíbá yẹn mo rí pé gbóni bíbá yìí gbogbo àwọn àgbà táwọn Folúkẹ́ gbowó fún wa ìgbà yẹn lára wọ́kà ìgbà yẹn lára wíìchìà ìgbà yẹn lára gbogbo àwọn nǹkan tó gbogbo àwọn machine tí wọ́n fi ṣe test fún wọn gbà yẹn ìgbà yẹn wọ́n gba doctor fún wọn doctor tó wá ń tọ́jú wọn so gbogbo nǹkan tá à ń sọ yìí pé ká dẹ̀ lè move everything lọ síbi tí wọ́n Èkó everything wà kì í ṣe Ìbàdàn nígbà tó yẹ ti ìsinsìn fún wọn dẹ̀ jábọ́ yẹn wọn ní àlè dúró bí àti Folúkẹ́ ti gbalẹ̀ fún wa sẹ́kù wọ́n ti gba 2 bedroom flat fún wa wọ́n ní gbogbo wọn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní drag mi pé àwọn aláìmoore àwọn oníṣẹ́sà yẹn kìnìkan ìbẹ̀ lọ̀rọ̀ yẹn ti wáyé but mistake tí mo ṣe ń gbà yẹn òní pé mo follow ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ tí mo gbé màmá wa mo mọ̀ pé kárí mi ò gbé màmá wa ni ó possible kí wọ́n má padà ṣe tí wọ́n ṣe fún wa kí Ọlọ́run dẹ̀ ti ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Ọlọ́run ti ṣe. jẹ́ kí n bèrè ǹjẹ́ Agbala Gabriel sọ fún yín iye owó tó realize ìgbé donation yìí. ọ̀sán nǹkan kan fẹ́ mi o. kọ̀sọ̀ iye owó tó ń ọ̀sán nǹkan kan fẹ́ mi. ẹ jọ màmá wo ni ẹni tó sọ̀rọ̀ yẹn sọ sí. ọmọ ìyá introduce rẹ̀. orúkọ mi adé rosé ọmọ ìyá àbẹ̀jì ọmọ aráyé ni. okay I get it now. So màmá wo ló wá sọ pé wọ́n sọ pé nǹkan tí màmá bá sọ I just want to understand what you have to say. mọ́mì mi náà sọ ìyá àbẹ̀jì ni mo mí. Okay, go ahead. so ìgbà tó wá gbé lọ sí Ìbàdàn sọ́ba físì fún yín. rárá o Àwọn physiotherapy. kò sí fíṣọ̀ kankan àwọn tí gbogbo àwọn tí wọ́n ń rí online tí wọ́n jẹ́ àwọn aba something tí wọ́n ń wá ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń béèrè owó lọ́wọ́ wọ́n tèmi fẹ́ pawó ni wọ́n fẹ́ ṣe ní business owó ni. tá a gbà tí àti Folúkẹ́ gbà sàkáǹtì wa àti gbalẹ̀ àti gba ṣọ́ọ̀bù àti ra gbogbo nǹkan tá a fẹ́ rà àti ṣe everything gbogbo tó kù lọ́wọ́ mi gan tó bá mi dé ìlú Ìbàdàn kò wọ 300,000 mọ́ so for me láti tún wá máa sọ pé kí n tó máa sanwó dókítà mi nígbà tá a ti san everything sílẹ̀ lẹ́kọ̀ọ́ táwọn tó lè tọ́jú wọn wà bẹ́ẹ̀ mi ò lówó láti sọ fáwọn yẹn mi ò jẹ́ káwọn tí wọ́n wá nígbà yẹn mi ò jẹ́ kí wọ́n wá tọ́jú wọn ṣùgbọ́n aṣáájú pẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run sì jẹ́ kí màmá wà láàyè. màmá wà láàyè màmá wà dáadáa. màmá ẹ̀ wáyé náà ti ṣìyanu wọ́n ti ń rìn. nǹkan tí tó bá ti wá condition tó bá bá màmá àwọn ń gbé síta ṣàwọn ò sọ bí wọ́n ṣe bá condition màmá at least bí 6 months ni màmá fi down tí ẹsẹ̀ yẹn tó pọ̀ gan tí wọ́n lè rè for good 6 months tí wọ́n lè dìde torí wọ́n ti ń dìde lágbára bẹ́ẹ̀ ní tilẹ̀ ní sọlọ́run wọ́n ti ń dìde lọ́sílẹ̀. I will tell you the truth. Gbogbo ìgbà yẹn tí gbogbo wa ń rò pé ṣé bíbí dáwó gbogbo ìgbà yẹn tá a fi ń rò pé ok báyìí ni ẹ̀yin náà ẹ wá ń bo irọ́ mọ́lẹ̀ ẹ̀ sọ tó jáde iwájú òṣèlú bó o la fẹ́ mú tán. bẹ́ẹ̀ wọ́n lè jẹ́ kí n sọ̀rọ̀ sa torí nígbà tí wọ́n rí àgbẹ̀. ẹ wá ẹ̀yin gan lè ṣe ra yín gbogbo àwọn àtàwọn help gan anyway ẹ jẹ́ yọra mi kúrò gbogbo àwọn tó help ẹ jẹ́ kí iṣẹ́ wọn yọ because ẹ̀ ń bo irọ́ mọ́lẹ̀ tá a bá ní sọ sẹ́rí tá a bá ń pa sẹ́rí gbogbo yín pátápátá nǹkan tẹ́ bá ń jẹ lọ́wọ́ lẹ́ẹ̀rí lẹ́ẹ̀mọ̀ ẹ kì í sòótọ́ ọ̀rọ̀ jáde. o lè sọ ó wà nínú ẹ wo ìyá mi aláṣàbí mi ẹ já sóòtọ́ ọ̀rọ̀ lálẹ́. orúkọ àwọn ló fi kọ́lé gbàtọ́ béèrè ìwé ilé ló bá ní pé òun mọ ibi tó ń fi sí. sẹ́rí gbogbo kìíní láti bẹ̀rẹ̀ èmi láìkẹ́. ọlọ́pàá sọ yìí kan kọ́ Okay, I love that man that time. But ẹ̀yin tó wá help tẹ́ẹ̀lé sòótọ́ jáde pé báyìí ní kiri ìgbà tí kiri wá ń jáde tí ọ̀rọ̀ wá ń jáde sí gbogbo wá ń jáde ìgbà tó ṣe kọ́ tí inú yín dùn tí gbogbo yín dunnú ẹ sọ̀rọ̀ yẹn jáde. sọ̀rọ̀ báyẹn ṣe yẹn nígbà míì báwo èèyàn ṣe jáde tí wọ́n ráṣì gbé àti àmì wọn lè sọ̀rọ̀ wọn kò lè sọ̀rọ̀ bí wọ́n kò fẹ́ tó jáde. wọ́n lè sọ̀rọ̀ ńgbà náà. ẹ ṣe máa ṣe mí. ẹ má bínú ẹ̀jẹ̀ jẹ́ fún sáyẹ̀fọ́ ilé yìí ẹ̀dọ́ tí láti wá
sọ mẹ́yẹn ṣe rí àwọn tó jáde nígbà yẹn gan Agbala Gabriel ó fi ọlọ́pàá ó fi harass wọn ní gbogbo gbà yẹn because àwọn kan jáde nígbà yẹn tó fẹ́ expose ẹ̀ nípa kan tó ṣe ọlọ́pàá ó believe pé òun ní àwọn ọlọ́pàá tó ń lò nígbàdàn gbà yẹn so gbogbo àwọn tó jáde gbà yẹn ó arrest wọn. Meanwhile ẹ rántí pé àwọn ìyá àbèjì ọmọ aráyé lè àti ọmọ wọn yìí wọ́n sì wà ní under care ẹ̀ kò possible bẹ́ẹ̀ yẹn fi kọ́ gbogbo gbà yẹn màmá gan ẹ̀ tí wọn ò dá so bàbá sọ pé wọ́n yarí gbà yẹn pé gbogbo tó ń ṣe yẹn wọ́n fẹ́ expose ẹ̀ ó tún lè di wàhálà because àwọn believe pé bó ṣe ń gba donation yẹn mọ̀ pé everybody ń gbà yẹn ojú àwọn èèyàn kò tí ì ká wípé bóyá n tó ń ṣe yẹn ó fi ń gbà àwọn èèyàn ni. ara àkọ́tà sọ nìyẹn ṣẹ́rí gbogbo yín pátápátá ó dọjọ́ tẹ bá tó rò pé nǹkan tẹ́ni yìí ṣe ò dáa ẹ jẹ́ ká come out ó ṣe wá lórí lóòótọ́ ṣùgbọ́n tó bá jẹ́ kó òótọ́ lè tì mí. wow tó ẹ̀yin kọ́ yìí bí àṣà àwọn tí ń sọ̀rọ̀ rí ayé ọ̀rọ̀ Àgbàlá lẹ gbọ́ yìí o ọ̀rọ̀ ta mọ́lẹ́ gbọ́ Àgbàlá Gébú ọ̀rọ̀ rẹ̀ náà lẹ gbọ́ yìí ṣe gbọ́ nǹkan tó ṣe fún ìyá àbèjì ọmọ aráyé le ilé tó kọ́ fáwọn náà ń ṣe pé kò fún òwe lásán kọ̀kọ́ lé lórúkọ wọn ó túmọ̀ sí wípé gbogbo àwọn nǹkan tó ń ṣe yẹ ó fi ń develop ilẹ̀ rẹ̀ ni ó sì mọ̀ pé kò sẹ́ni tí ó gbé nínú ilẹ̀ yẹn fún 20 years kò sí ṣá ẹ ń bá gbé ń bẹ̀ tó bá dàgbà tó bá kú ń bẹ̀ kò sí ọmọ ẹnìkan tí ó wà jogún ilé níbẹ̀ wọn sọmọ arábìjọ ọmọ aráyé lè ní ọwà sọ pé òun fẹ́ jogún ilé nínú ọgbà Àgbàlá Gabriel àbọ̀mọ sún èbèbè àbọ̀mọ tí mú ìdí ò tí ì bí ilé mú ìdí nbẹ̀nbẹ̀ Àgbàlá ò ní débẹ̀ for now 5 years to this time ọkàn yín ó ti kú ń bẹ ọkàn bí ó ti kú ń bẹ ọkàn wo ó ti kú ń bẹ á ti yan Àgbàlá Gabriel nù kì í ṣe bóun gangan ṣe wà ní ìsinmi ó sì wà ń gbà náà kò sí bóyá fẹ́ pákéjì ẹ̀ tó kò lè méèkì. ẹ̀yin olólùfẹ́ rẹ wo a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bù í gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀.